tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu olùṣọ́ àgùntàn Paul Rika ní èdè Yorùbá. Olúwa, mo kí yín káàbọ̀ sí iṣẹ́ ìránṣẹ́ òwúrọ̀ yìí. A fẹ́ wo àkórí náà. Ìyọ̀ǹda àwọn ọ̀dọ́ sí àwọn aláṣẹ tí Bíbélì fọwọ́ sí. Ìtẹríba àwọn ọ̀dọ́ sí àwọn àṣẹ ní ìbámu pẹ̀lú ìwé mímọ́. Nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, a fẹ́ wò ní ìpele mẹ́rin. Mo fẹ́ sọ àwọn ìtumọ̀ kan. Lẹ́yìn eléyìí, a wá wo ìdí tí a gbọ́dọ̀ tẹríba fún àwọn aláṣẹ, torí oríṣiríṣi aláṣẹ ló wà. A wo oríṣiríṣi àwọn aláṣẹ tí a gbọ́dọ̀ tẹríba fún. A ó dẹ̀ wo àwọn ewu ìtẹríba sí àwọn aláṣẹ tí kò bá ìwé mímọ́ mu, torí pé àwọn aláṣẹ kan wà tí kò bá Bíbélì mu àti ìdí tá a gbọ́dọ̀ fi tẹríba fún wọn. Nítorí pé tí a bá wo ìtumọ̀ gbòógì ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀, kí ni à ń pè ní ìtẹríba àti ohun tí à ń pè ní àṣẹ ìtẹríba. Ọ̀rọ̀ mìíràn tún ni pé ìfarajìn, ìgbọ́ràn. Nígbà tó bá tẹríba fún ẹnìkan, ó túmọ̀ sí pé òun gbọ́ràn sírú ẹni bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé òun tẹ̀lé ìtọ́ni ẹni náà. Ó wà ní ìbámu pẹ̀lú ohun tí ẹni náà ti sọ fún ọ àbí tó ti tọ́ ọ pé kó ṣe. Ìtumọ̀ ìtẹríba lélẹ́yìí. Nígbà tá a bá ń sọ nípa àṣẹ pé oríṣiríṣi, ṣùgbọ́n ó ń sọ nípa ẹni náà àbí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó ní agbára àti ṣàkóso lórí ayé rẹ̀. Ó tẹríba nítorí pé ó rí pé ẹni náà ga jù ọ́ lọ. Ó tẹríba nítorí pé ó rí pé ẹni náà tayọ jù ọ́ lọ. Ó tẹríba sẹ́ni náà nítorí pé ó rí pé alájọṣiṣẹ́pọ̀ tó gara jù ọ́ lọ. Nítorí náà ló ṣe ń gba ìtọ́ni. Bí kò ṣe bẹ́ẹ̀, ò ní gba ìtọ́ni. Bàbá ò lè gba ìtẹríba lọ́wọ́ ọmọ, ṣùgbọ́n nígbà tí ọmọ bá dé gómìnà, tó bá di alákòóso àgbà, ó lè gba tẹríba fún nítorí pé ó ti ga jù lọ. Bẹ́ẹ̀ ló ṣe rí. Tí ọmọ bá jẹ́ dókítà oníṣègùn òyìnbó, nítorí ẹ̀ka iṣẹ́ rẹ̀, bàbá rẹ̀ yóò tẹríba fún. A ní àìsàn báyìí ṣe mí, a nílò oògùn báyìí lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, ó gbọ́dọ̀ tẹ̀lé tó bá fẹ́ ní ìmúláradá. Nígbà tá a bá ń sọ nípa àṣẹ, à ń sọ nípa Ọlọ́run gẹ́gẹ́ bí àṣẹ. Ọlọ́run ni aláṣẹ àkọ́kọ́. Ọlọ́run ni aláṣẹ tí ó ga jùlọ. À ń wò nípa ìjọba. A máa wò nípa tàwọn òbí, bàbá rẹ, ìyá rẹ, àwọn arábìnrin rẹ, àbúrò ìyá, àbúrò bàbá rẹ. À ń wo ìjọ gan jẹ́ aláṣẹ tí Ọlọ́run ti gbé kalẹ̀ lórí fún àwọn ọmọ rẹ̀. À ń wo ọkùnrin náà, ìyè olùṣọ́ àgùntàn tó ń ṣàkóso ìjọ, aláṣẹ ni wọ́n fún wa ní ìtọ́ni. A gbọ́dọ̀ tẹ̀lé. Àwọn ní ká ṣe lé, a gbọ́dọ̀ ṣe. Ẹ gbọ́dọ̀ ṣe lé, a gbọ́dọ̀ ṣe. Bákan náà, láàrin àwọn ọmọ ìyá wa, a wà lábẹ́ àṣẹ bóyá ẹ̀gbọ́n wa àgbà lọ́kùnrin tàbí olóbìnrin. Wọ́n lè pàṣẹ lórí ayé wa. Nígbà mìíràn gan, àwọn ẹlẹgbẹ́ wa gan nínú ìdílé mọ̀lẹ́bí, wọ́n lè ní àwọn àṣẹ kan. Àwọn ọmọ gan tó kéré sí wa, wọ́n lè ní àṣẹ lórí wa. Ó ní fi ṣe pẹ̀lú ohun tí ó ń ṣẹlẹ̀. Àwọn tá a jọ dàgbà, àwọn ẹlẹgbẹ́ wa, àwọn tá a jọ ń gbé. A ó rí pé nígbà tá a bá ní àwọn ọ̀rẹ́ kan bákan ní ọ̀nà kan, bóyá ọ̀rẹ́ bíi 5, bóyá lọ́nà kan, ìkan á tayọ. Gẹ́gẹ́ bí olùdarí, ibikíbi tó bá lọ làwọn yòókù yóò tẹ̀lé. Nígbà tí Pétérù, lẹ́yìn tí Jésù ti lọ sí ọ̀run, nígbà tí Pétérù ní ká lọ pẹja, gbogbo wọn náà tẹ̀lé. Ṣédrákì, Méṣákì àti Ábẹ́dínígò, nígbà tí Daniel wí pé èmi ò ní jẹ oúnjẹ yìí, àwọn náà tẹ̀lé.
ní bákan náà nípa táwọn kan dìde bẹ́ẹ̀ bóyá fún rere ni àbí fún búburú oríṣiríṣi aláṣẹ tí a ní rèé àkórí tí à ń wò yìí ó wí pé ìtẹríba ká tẹ̀lé àwọn aláṣẹ yìí tó bá wà pẹ̀lú ìbámu pẹ̀lú ìwé mímọ́ tí ó bá ṣe lòdì sí ìwé mímọ́ ẹ̀ṣẹ̀ ni ohunkóhun tí a bá ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run sí ìwé mímọ́ ẹ̀ṣẹ̀ ni ohun tí àkọ́rí yìí sọ rèé ṣàkíyèsí ara yẹ̀wò dáradára irú ìtọ́ni tó ń gbà níbikíbi ìjẹ́ ohun tí Ọlọ́run fẹ́ kí o ṣe ni ǹjẹ́ ó wà ní ìbámu pẹ̀lú Bíbélì bí tí kò bá rí bẹ́ẹ̀ o gbúdọ̀ sá o gbúdọ̀ ṣe o nítorí pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ má ṣe wo ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ń sọ má ṣe wo ìrógbà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá tẹ̀lé ní ilé ìjọsìn gan ò ní lálùyọ wàá sọnù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ló wà nílé ìjọsìn lénìí tó jẹ́ pé Bíbélì gan pé ní ẹ̀kọ́ ibi ẹ̀kọ́ Sátánì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ Sátánì fúnra rẹ̀ gan ó ti gbé àwọn olùdarí kan àwọn òbí kan wà àwọn òbí tó ń bí wa wá sáyé ṣùgbọ́n wọ́n ń ṣe àpẹẹrẹ rere tá a lè tẹ̀lé ó dájúdájú tó bá fẹ́ lọ sí ọ̀run nítorí ìgbàlà ó jẹ́ tẹnì kọ̀ọ̀kan wọ́n ń ṣe àpẹẹrẹ rere tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó fẹ́ lọ sí ìjọba Ọlọ́run ó gbọ́dọ̀ kíyèsí ara irú ìtọ́ni tí ò ń gbà irú ìtọ́ni wo ló ń tẹ̀lé irú ìtọ́ni wo ló ń gbọ́ràn sí kì í ṣe gbogbo ìtọ́ni kò ní fi ṣe nítorí pé nígbà tí Nebukadnesi tó pa ní àṣẹ àwọn kò tẹríba fún un bó tẹ̀ jẹ́ pé ó lè mú kí á pa wọ́n wọn ò bẹ̀rù má ṣe bẹ̀rù àtúbọ̀tán nígbà tí o bá gbọ́rọ̀ sí ohun tó lòdì sí Bíbélì tí kò bá ti ṣe tọlọ́run kò dára fún ọkàn rẹ a gbọ́dọ̀ kíyèsí ara sí eléyìí má ṣe wo ìpinnu ọ̀gọ̀rọ̀ ènìyàn má wò pé ó mà dà pé kíní ìmọ̀gbọ́n dánù má wò pé mọ́gbọ́n dání bó tẹ̀ dàbí ó jẹ́ ohun òpè ó ní ohun òpè Ọlọ́run ó ju ọgbọ́n ènìyàn lọ àti kúdìẹ̀kúdìẹ̀ Ọlọ́run ó ju ọgbọ́n ènìyàn lọ ó lè dàbí pé kò mú ní làákàyè dání nígbà tí Ọlọ́run wí pé Joshua lẹ́yìn ìgbà tí wọ́n dé ilẹ̀ lérí láti gba ilẹ̀ Jẹ́ríkò tó ní kún rìn yí ìlú náà ká ọjọ́ kìíní ọjọ́ kejì wọn ò ṣe ohunkóhun fún ní ohun tí a gbọ́ nípa ẹ̀kọ́ Bíbélì wọ́n ní odi Jẹ́ríkò ó lè gba mọ́tò méjì láti lọ àti bọ̀ ó nípọn gidi ó lè lanú ẹ̀ kọjá bóyá lẹ́ni o àlejò bọ́ǹbù o kò wọ́ o ṣùgbọ́n ó fẹ̀ gidigidi ó dẹ̀ ga púpọ̀ báwo la ṣe wá fẹ́ wọnú ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tẹ̀ ní ká mú ohun ìjà rárá ó ní ẹ̀kan nìyíká ó dàbí ohun tí ò mọ́gbọ́n dání gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ bí ohun tí ò mọ́gbọ́n dání fún Námánì nígbà tí Èlíṣà sọ fún tó ní lọ rí ara rẹ̀ sínú odò Jọ́dánì ọ̀rọ̀ Ọlọ́run nígbà mìíràn má wò pé bóyá ó mọ́gbọ́n dání àbí kò mọ́gbọ́n dání níwọ̀n gbà tí tó bá ti jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ sì wà nínú rẹ̀ ọgbọ́n wà nínú rẹ̀ ìyè wà nínú rẹ̀ ẹ̀yin Olúwa ẹ̀yin Olúwa mo fẹ́ fún yín ní ìdí méje tẹ́ gbọ́dọ̀ tẹríba sí nígbà tẹ́ ò fi ní ọ̀nà méjì tó bá ń pera rẹ ní ọmọ Ọlọ́run nígbà tó ò ní ohun méjì kò ń ṣe pé bóyá kí n ṣe àbí kí n má ṣe ni kò rí bẹ́ẹ̀ o níwọ̀n ìgbà tí Ọlọ́run bá ti sọ àti yanjú rẹ̀ o gbúdọ̀ tẹríba fún o gbúdọ̀ tẹ̀lé nígbà tí Pétérù ti làkàkà púpọ̀ ní ìwé Lúùkù orí 5 láti pẹja tí ò dẹ̀ rí ẹja yìí ní gbogbo òru ẹni tó mọ̀ bí a ṣe ṣiṣẹ́ yìí Jésù wá sọ dé ó ní ju àwọn rẹ̀ síbẹ̀ yẹn láti mú ọ̀pọ̀ ó ní gbogbo òru láti fi ṣiṣẹ́ ẹ̀ ṣùgbọ́n torí pé o ti sọ èmi yóò ṣe ó dẹ̀ ṣe ó dẹ̀ pa ẹja tó pọ̀ ṣùgbọ́n dàbí pé kò mọ́gbọ́n dání èmi jẹ́ apẹja tó mọ̀ nípa rẹ̀ gidigidi ṣùgbọ́n wò ó
gbogbo òru mo dẹ̀ ti fi ṣiṣẹ́ títí dàkókò yìí kò sẹ́ja ní agbègbè yìí kò sí rárá nípa ìrírí mi o kò sí ẹja níbẹ̀ ṣùgbọ́n nígbà tí ó gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ó tẹ̀lé ohun tí Jésù Kristi sọ láì wẹ̀yìn àní àlùyọ ńlá wà fún bí o ṣe ń tẹ̀lé tó ń gbọ́ràn ìbùkún ńlá yóò wá sínú ayé rẹ àlùyọ ńlá yóò wà nínú ayé rẹ ní orúkọ Jésù. Ìdí àkọ́kọ́ tí a gbọ́dọ̀ tẹ̀lé àwọn aláṣẹ tó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé Ọlọ́run ni aláṣẹ jùlọ ó ju ènìyàn lọ ó ju Sátánì lọ ó ju àwọn tó ga jùlọ ó ga ju àwọn tó ga jùlọ kò ní aláfiwé kò sí ẹni tá lè fiwé bóyá ó ti kú ni àbó wà láyé kò ní bá ṣe gbé ènìyàn ga tó àbí bá ṣe mọ rírì ènìyàn tó a lè fiwé Ọlọ́run nítorí pé Ọlọ́run yìí ló ṣẹ̀dá ohun gbogbo ó ṣẹ̀dá ohun gbogbo láyé àti lọ́run láti abẹ́ ilẹ̀lẹ̀ bóyá áńgẹ́lì ni bóyá ènìyàn ni bóyá Sátánì ni ohun gbogbo àní ẹlẹ́dàá kò lè ju Ọlọ́run fúnra rẹ̀ ó sọ nínú ìwé Àìsáyà ẹ jẹ́ kó ṣe wo bí ó ṣe ṣàpèjúwe ara rẹ̀ láti sọ bó ṣe tayọ jùlọ sí gbogbo ènìyàn. Ìdí rèé tí ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìtọ́ni fún ayé wa ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìgbèdéke fún ayé wa bó ṣe yẹ kó rí rèé ohunkóhun tó bá kéré sí eléyìí á jẹ́ àṣìṣe ńlá. Nínú ìwé Àìsáyà orí 40 láti ẹsẹ̀ 12 Bíbélì wípé ẹsẹ̀ 12 sí 18. Ta ni ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀ tí ó sì ti fi ìka ọwọ́ run tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. àwọn pé Ọlọ́run má dàbẹ̀ pé ó ṣeré eré ìtàgé ó sọ fún ọ pé gbogbo omi tẹ́ ń rí yìí àti odò ńlá odò tó ga jùlọ Indian Ocean odò pupa gbogbo ẹ̀ ọwọ́ mi ni mo fi ṣòṣùwọ̀n rẹ̀ gbogbo wọn ló ní òṣùwọ̀n wọn ní bó ṣe pọ̀ tó wọ́n mo wọ̀n wọ́n èmi mo ṣèpinnu rẹ̀ mo na ọwọ́ mi mo wọ̀n wọ́n ní ọwọ́ mi báwo ni ọwọ́ Ọlọ́run ṣe wá tóbi tó yìí má béèrè lọ́wọ́ mi o ṣùgbọ́n ó sọ pé mo wọ̀n ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí ó ní òun wọ̀n ó dẹ̀ wá ju owó náà sí ìwọ omi yìí ìwọ la máa pè ní Atlantic ìwọ yìí ìwọ la máa pè ní India ìwọ tó wà lọ́hùn la máa pè ní Pacific ó ní àwọn òkè ńlá gan mo mọ̀ wọ́n mo mọ̀ bọ́n ṣe wúwo tó kò sí skéèlì tí a lè fi wọn òkè àtòkè kéèké ṣùgbọ́n Olúwa ń sọ fún wa àní fún wa láti mọ̀ pé Ọlọ́run yóò kéré rárá èmi ni mo ga jùlọ agbára tó ga jùlọ jẹ́ tèmi àṣẹ tó ga jùlọ jẹ́ tèmi ìtayọ ó jẹ́ tèmi kò sẹ́ni tí ó ga jù mí lọ ó fi eléyìí ṣe àpèjúwe nítorí pé òye Ọlọ́run kò lè yé wa tán ṣùgbọ́n ká lè mọ̀ kékeré nípa títayọ àti títóbi rẹ̀ àti ògo àti agbára rẹ̀ àti ìbú ọlá rẹ̀ ló ṣe sọ̀rọ̀ yìí ó wá tẹ̀síwájú pé ní ẹsẹ̀ 13 ta ni ó ti tọ́ ẹ̀mí Olúwa tàbí ta ni ṣe ìgbìmọ̀ rẹ̀ tí ó ti kọ ǹjẹ́ o lè sọ fún pé báyìí ni kò ṣeé ṣe ni àbó lè tọ́ kò ṣeé ṣe rárá o ò lè ṣe o lọ sílé amọ̀kòkò ń ṣiṣẹ́ amọ̀kòkò ló ń ṣiṣẹ́ lórí kòkò òun ló máa sọ fún kòkò ó bá kòkò náà sọ pé ó lo èdè bí a ṣe ń ṣe nǹkan bí a ṣe ń ṣẹ̀dá àmọ̀ náà yóò wá bí amọ̀kòkò ti ṣe fẹ́ tí bí àmọ́ ní mi ò fẹ́ kò lè ṣe nǹkan kan fúnra rẹ̀ bí Ọlọ́run ṣe rí rèé a lè dárí Ọlọ́run ó ní òpè Ọlọ́run ó tayọ ju ọgbọ́n ènìyàn lọ ó tayọ ọgbọ́n ẹnikẹ́ni lọ ẹsẹ̀ 14 ta ni ó bá gbìmọ̀ ta ló sì kọ́ lẹ́kọ̀ọ́ tí ó sì ń kọ́ ní ọ̀nà ìdájọ́ tí ó sì ń kọ́ ní ìmọ̀ tí ó sì ń fi ọ̀nà òye hàn
ẹlòmíràn rò pé àwọn gbọ́n gidigidi, wọ́n rò pé àwọn lọ́gbọ́n gidigidi, wọ́n rò pé àwọn gbọ́n. Kí ni ohun tí o wá ní? Ẹnìkan wá lánàá, ó lóun wá láti USA, ó lóun fẹ́ wá mú ọkùnrin kan níbí báyìí tó fi aya rẹ̀ ló fi àṣẹ fún, ó lóun mọ̀ nípa àṣẹ ìyàwó rẹ̀, ó lóun ò fẹ́ ọmọkùnrin yìí níbí báyìí. Ó mú àwọn ọlọ́pàá wá síbí báyìí lánàá. A ti wà lórí ọ̀rọ̀ yìí fún ọjọ́ pípẹ́. Mo ní láti mú wọn lọ sọ́dọ̀ bàbá wa alákòóso àgbà pé arákùnrin yìí, kí ló dé tó pe Ọlọ́run níjà, ta ni ọ́? Ó lóun lélẹ̀, òun ní tọ̀hún, ìlú USA lòun gbé, ilé tí mò ń gbé wọ́n mọ̀ pé mo lówó, kò sílé tó dàbí tèmi. Ó ní kìrìsìtẹ́nì ní mí tòótọ́. Mo ní o kìrìsìtẹ́nì ni ọ́ ó yani lẹ́nu. Ṣùgbọ́n ohun gbogbo ohun tó ń ṣe ó fi hàn pé kì í ṣe kìrìsìtẹ́nì. Ó ń gbéraga lórí ohun gbogbo. Ó lè gbéraga níwájú Ọlọ́run. Ohun gbogbo tó ní Ọlọ́run ló fi fún ọ. Mo dẹ̀ sọ fún un, mo ní o lè ṣàṣeyọrí láti mú ọmọkùnrin kúrò níbí báyìí, ṣùgbọ́n Ọlọ́run ti ṣàṣeyọrí láti ṣe nǹkan fún ọ. Ṣó rò pé ọmọ yìí ló lé kúrò níbí báyìí ni? Pé Ọlọ́run mú ọ láti wá sórí ilẹ̀ pàgọ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀rí fún ọ fún ọjọ́ kan yìí. Mo ṣe sọ fún rèé. Ó ní o lè mú lọ o, ṣùgbọ́n lọ kọ sílẹ̀, ọjọ́ náà yóò dé nígbà tá ò sọ fún ọ pé o ní orí ọ̀fẹ́ láti ní ìgbàlà. Nígbà tí a pe aya rẹ̀, ìyàwó wọn ní ká má dá wọn lò. Ó ní abọ̀rìṣà ni, eléégún ni, kò lè gbàdúrà. Ẹ fi ọmọkùnrin náà síbẹ̀, ẹ jẹ́ kí ọmọ yìí máa gbàdúrà fún ìdílé. Ohun tí ìyàwó sọ rèé. Ó kàn rẹ́rìn-ín. A ní láti kíyèsí ara kí òye kó yé wa pé títayọ ó jẹ́ ti Ọlọ́run, kì í ṣe ti ènìyàn, kì í ṣe ti ènìyàn rárá. Ẹ̀yin Olúwa. Ẹsẹ̀ 14. Ta ni ó bá gbìmọ̀? Ta ló sì ń kọ́ lẹ́ẹ̀kọ́ tí ó sì kọ́ ní ọ̀nà ìdájọ́? Ẹsẹ̀ 15. Kíyèsí, àwọn orílẹ̀-èdè dàbí ìró kan nínú omi ládùúgbò, a sì kà wọ́n bí èkuru kíhún nínú ìwọ̀n. Kíyèsí, ó ní àwọn orílẹ̀-èdè dàbí èkuru kíhún bí Olúwa ṣe tóbi tó, bí Ọlọ́run ṣe ga tó. Tí a bá ṣàìgbọràn sí Ọlọ́run, ó jẹ́ ìwà òpè. Tó o bá rò pé o jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run, ó dà pé o ò lọ́gbọ́n rárá, nítorí pé o ò mọ ẹni tí Ọlọ́run jẹ́. Ọlọ́run kì í ṣẹgbẹ́ rẹ̀ rárá o. Ní tòótọ́, ní ìrẹ̀lẹ̀ rẹ̀ ó súnmọ́ wa nínú bó ṣe tóbi gan nínú àwọn ọmọ rẹ̀. A ní láti ní òye nípa rẹ̀. Ó wí pé Lẹ́bánọ́nì kò sì tó. Gbogbo orílẹ̀-èdè tó wà níwájú rẹ̀ wọn ò jámọ́ kankan. Wọn ò jámọ́ kankan. Wọn ò jámọ́ kankan rárá. Wọ́n dẹ̀ jẹ́ asán. Ọlọ́run ló ń sọ̀rọ̀ níbí báyìí. Ta ni ọ́? Ta ni ọ́ kí o má gbọ́? Ta ni ọ́ kí o má tẹríba sí àṣẹ rẹ̀? Ọlọ́run sọ fún ọ pé kó mú àfikún orí rẹ̀ kúrò. Ní kí ló dé tí màá yọ kúrò? Ó ní kó má tọ́tẹ̀. Ó ní rárá, kí ni tí mi ò ní tọ́tẹ̀? Màmá mi ló ní kí n tọ́. Ọkọ mi gan òun ló ní kí n máa wọ̀ ọ́. Ọlọ́run ní o bú rẹwà, Jésíbẹ́lì ni ọ́. Ó ní rárá, o kì í ṣe Jésíbẹ́lì. Ó dàbẹ̀ ni pé nígbà tí mọ́mí Linda tán wà pẹ̀lú Jésù Kristi, tí Jésù sọ fún ọ pé onínàbì ni ọ́, tán ní rárá, wọ́n ṣàríyànjiyàn nítorí pé wọn ò mọ̀. Ó ní rárá, mi ò ń ṣe onínàbì. Jésù ní rárá, onínàbì ni ọ́. Tí Ọlọ́run bá pinnu láti ṣàpèjúwe ohun tí a jẹ́, gbogbo ọ̀pọ̀ ló wà. Má ṣe fagagbága pẹ̀lú Ọlọ́run yìí. Ẹsẹ̀ 16. Ó ní fún ẹni náà, ta lẹni náà tẹ̀yin fi wé Ọlọ́run? Fi ẹni náà hàn mí. Gbé ẹnìkan náà dìde, alágbára náà dìde. Gbé ọba kan dá dìde, àbí ààrẹ, ta lè fi wé Ọlọ́run yìí? Gbé sókè, jẹ́ kí n rí. Ẹ jẹ́ ká rí bó ṣe ga tó. A jẹ́ ká rí bí àwọ̀ rẹ̀ ṣe rí. Jẹ́ ká rí agbára ipá rẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ.
Ọlọ́run ni Ọlọ́run ní ọjọ́kọ́jọ́ nígbàkígbà. Ọlọ́run ni Ọlọ́run yóò máa jẹ́. Ìdí kejì tá a gbọ́dọ̀ tẹríba sí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú Bíbélì ó ní pé ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ òtítọ́. Ohunkóhun tí Ọlọ́run bá sọ òtítọ́ ni. Kò sí àṣìṣe nínú ọ̀rọ̀ náà. Kò sí ìbéèrè. O ò lè béèrè lọ́wọ́ Ọlọ́run. O ò lè sọ pé Ọlọ́run àṣìṣe wà níbí báyìí. Ènìyàn ló máa ń ṣàṣìṣe. Ọlọ́run kì í ṣàṣìṣe. Kò ní bí ènìyàn ṣe tóbi tó. Ìránṣẹ́ Ọlọ́run gan orí ilé ṣàṣìṣe. Bẹ́ẹ̀ ni ǹjẹ́ kò rí bẹ́ẹ̀ bí? Nítorí pé ènìyàn ni. Nítorí pé ènìyàn Ọlọ́run jẹ́ ènìyàn kì í ṣe Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run kò lè ṣàṣìṣe láíláí. Ìránṣẹ́ Ọlọ́run lè ṣiṣẹ́. Ọ̀pọ̀ àwọn alákòóso àgbà tá à ń rí ǹjẹ́ wọn ò dúró ṣinṣin níwájú Ọlọ́run ṣùgbọ́n àṣìṣe ló mú wọn kí wọ́n ṣubú. Ǹjẹ́ wọ́n rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí? Ìdí rẹ̀ tí Bíbélì fi pé tí o bá dúró tó rò pé o dúró kíyèsí ara. Ẹni tó bá dúró ló lè ṣubú. Ẹni tó bá ti ṣubú ẹ ò tún lè gbé ṣubú mọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe rí ní àná bẹ́ẹ̀ ló ṣe rí lénìí bẹ́ẹ̀ ni yóò ti rí títí láyé. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ̀ Olúwa ó ti yanjú títí láéláé ní ọ̀run. Ó jẹ́ ọ̀rọ̀ tí a ti yanjú. Kò sí bá a ṣe lè yí padà mọ́. Òtítọ́ ni. Nínú ìwé Jòhánù orí 17 ẹsẹ̀ 17 ó ní sọ wọ́n di mímọ́ nípa ọ̀rọ̀ rẹ nítorí pé ọ̀rọ̀ rẹ òtítọ́ ni. Òun ni òtítọ́. Ó wà òtítọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ló wà. Ó wà nínú Bíbélì. Tẹ̀lé ohunkóhun tó bá lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run irọ́ ni. Wọ́n á pò pọ̀ fún ọ ni. Àyídà ni. Kò sí òtítọ́ nínú rẹ̀. Irọ́ ńlá ni. Kò ní fi ṣe bó ṣe dùn tó bó ṣe ń rọ̀ ènìyàn tó. Wọ́n tẹ̀ máa sọ tó máa gbà ọ́ níyànjú pé bó ṣe ń sọ́dà pé òtítọ́ wà ń bẹ̀ o. Nítorí pé Ọlọ́run tìkára rẹ̀ wípé èmi sọ pé gbogbo ènìyàn jẹ́ òpùrọ́. Àyàfi tó bá ní ẹ̀mí Ọlọ́run nínú rẹ̀ ìgbà náà ló dẹ́kun láti jẹ́ òpùrọ́. Lórílẹ̀‐èdè yìí alẹ́ àwọn èèyàn bíi Táyé Ṣòlárin, Wọlé Ṣóyínká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n rí ara wọn pé àwọn jẹ́ oníwà òtítọ́. Wọ́n ń jà fún àwọn tálákà. Wọ́n ń jà fún àwọn mẹ̀kúnnù. Gbogbo protest tá à ń ṣe àwọn ni wọ́n wà níwájú. Àwọn ni wọ́n gba àwọn ènìyàn ni wọ́n gbèjà ṣùgbọ́n tó ga jùlọ tí wọ́n lè ṣe rèé. Kò sí òtítọ́ nínú wọn. Táyé Ṣòlárin pẹ̀lú gbogbo ilé káká rẹ̀ pẹ̀lú bó ṣe gbọ́n tó ó kú láìmọ̀lò Ọlọ́run. Ó jẹ́ ọmọ alákòóso ìránṣẹ́lá. Ó kú láìmọ̀ Ọlọ́run. Ó ní kò sí Ọlọ́run. Ó jẹ́ ẹni tí kò gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí rẹ̀ tí Bíbélì fi pé èmi sọ ní ìkánjú mi pé òpùrọ́ ní gbogbo ènìyàn. Àní ẹlẹ́ran-ara jẹ́ òpùrọ́. Àfi ìyàgbà tó bá súnmọ́ Jésù Kristi kó tó di ẹ̀dá tuntun. Ó wá bẹ̀rẹ̀ sí ní ronú ní ọ̀nà ọ̀tọ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ní ọ̀nà ọ̀tọ̀. Bí kò ṣe bẹ́ẹ̀ kò ní fi ṣe tó bí o ṣe ga tó láyé irọ́ ni. Kò ní mú ọ débìkíbi. Bíbélì rẹ̀ pé òdodo rẹ̀ dàbí àkísà ẹlẹ́gbin. Wọ́n dàbí nǹkan oṣù obìnrin tí ó kàn yẹ ká jù dànù sórí àkìtàn. Ìdí kẹta ni pé ọ̀rọ̀ Ọlọ́run pé ó pé ní ọ̀nà ọgọ́rùn-ún. Ó pé tán pátápátá. Kò ní ìdíkúrò. Orin Dáfídì orí 19 ó ní ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ pípé tó ń yí ọkàn ènìyàn padà. Ẹ̀rí Olúwa jẹ́ òtítọ́ tó ń sọ òpè di ọlọ́gbọ́n.
ó pé ó ń yí ọkàn padà. A rí táwọn ènìyàn ń jáde, ọ̀rọ̀ Ọlọ́run ni tó ń fọkàn ayé wọn, tó yí ọkàn wọn padà, tó fi dá wọn lójú pé òtítọ́ wà ní ọ̀rọ̀ yìí. Tèmi ò bá fi ayé mi fún Jésù nísìnyí, máa lọ sọ́run àpáàdì. Ó tọ́ ni, nítorí pé èmi fúnra mi mo ti ní lára pé ìgbé ayé tí mò ń gbé yìí kò dára rárá. Mo ní ìpèníjà nínú ayé mi tẹ́lẹ̀ rí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀. Nígbà tí mo fẹ́ tó ọmọ 40 ọdún, Ọlọ́run ṣé bí o ṣe fẹ́ máa gbé ìgbé ayé rẹ rèé. Ọlọ́run fẹ́ mi, mo mọ eléyìí, ṣùgbọ́n mi ò fẹ́ Ọlọ́run láti pìlẹ̀ ayé mi. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ Ọlọ́run onísùúrù. Ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ wà níbẹ̀ tẹ́ rí bí tèmi báyìí. Tí èèyàn kan bá ní màá jẹ́ èèyàn kan tí ó dó lórí pẹpẹ tí màá gbé Bíbélì tí màá máa wàásù, kò ṣeé ṣe. Mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀, mò ń gbádùn gbé ayé ẹ̀ṣẹ̀ tí mò ń gbé. Ṣùgbọ́n ní ẹ̀kúnrẹ́rẹ́ àkókò, nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣàṣepé tó dé, ó wá sọ mí di pípé. Ìbòjú yìí ó ṣí kúrò, ìyípadà dé bá ayé mi. Mo bẹ̀rẹ̀ sí ní wá sọ èdè tuntun, wàá sọ èdè tuntun. Àmín. Ọlọ́run fẹ́ ká hùwà tó pé ní pípé, ìwà tó dára ní pípé, àti nípa ọ̀rọ̀ rẹ̀, kì í ṣe nípa agbára tàbí òtòrò wa nìkan. Ó ní kí ẹ̀yin kí ó jẹ́ pípé gẹ́gẹ́ bí bàbá yín tí ń bẹ ní ọ̀run ṣe jẹ́ pípé. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 14. Àwọn kan ní kò ṣeé ṣe kéèyàn jẹ́ pípé, ó ṣeéṣe nítorí pé ò tí ì ṣe tán ni. Nígbà tí o bá ń gbègbè ayé rẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, wàá jẹ́ pípé. Tí kò bá ṣe ṣe, Ọlọ́run ò ní ní kó jẹ́ pípé. Ìdí kẹrin ni pé ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ ìyè rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ ìyè rẹ. Tó bá mú ọ̀rọ̀ Ọlọ́run kúrò nínú ayé rẹ, òfìfo ló jẹ́. Ẹnikẹ́ni tí ò bá ní ọ̀rọ̀ Ọlọ́run nínú rẹ̀, tó ń tọ́ ìṣiṣẹ́ rẹ̀, tó ń tọ́ lójoojúmọ́ ní wákàtí sí wákàtí, ìṣẹ́jú sí ìṣẹ́jú, síwájú àti síwájú, irú ẹni bẹ́ẹ̀ ti kú. Ó ti dojúkọ fèrèsé ikú. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dẹ̀ wá bẹ́ẹ̀, wọ́n sì wà láàyè ṣùgbọ́n wọ́n ti kú. Nípa tẹ̀mí wọ́n ti kú. Wọ́n ti jẹ́ òkú, wọ́n ti kú, wọ́n kàn ń rìn ní àkókò díẹ̀ ni. Gbogbo àwọn tó ti dòkú láàrin wa níbí báyìí, ọ̀run yóò fọkàn kàn yín. Ọlọ́run yóò fọkàn ọ́. Ọlọ́run yóò gbà ọ́ padà bọ̀ sípò. Ọlọ́run yóò fi ìyè fún ọ. Wàá tẹ̀lé Ọlọ́run. Wàá wọ ọ̀run níkẹyìn ní orúkọ Jésù. Àmín. Ẹ jẹ́ kí a wò ó nínú ìwé Deuteronomy 32 ẹsẹ̀ 53. Ó sì sọ fún ọ. Ó sì fún wọn pé ẹ gbé ọkàn yín lé gbogbo ọ̀rọ̀ tí mo sọ láàrin yín ní òní, tí ẹ̀yin ó pa láṣẹ fún àwọn ọmọ yín láti máa kíyèsí àti ṣe gbogbo ọ̀rọ̀ òfin yìí. Nítorí pé kì í ṣe ohun asán fún yín, nítorí pé ìyè yín ni, àti nípa èyí ilẹ̀ yóò mú ọjọ́ yín pé ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń gòkè Jọ́dánì lọ láti gbà á. Nígbà mìíràn ó lè nira láti gbọ́, ṣùgbọ́n ó ṣeé ṣe. Ohun tó nira kò túmọ̀ sí pé kò ní ṣeé ṣe. Ọlọ́run ò lè ní kẹ́ ṣe ohun tí kò ṣeé ṣe, ṣùgbọ́n á ní kẹ́ ṣe ohun tí ó lè múra sílẹ̀ fún un. Àní kẹ́ múra sílẹ̀ fún un. Nígbà tí Ọlọ́run sọ fún Abraham pé lọ fi ọmọ rẹ̀ rúbọ, ó rán létí pé ọmọ rẹ̀ kan ṣoṣo kò ní òmíràn. A ti sọ sí lọ́kàn pé kó tó bímọ yìí, wo iye ọdún tó gbà ọ́. Abrahamu kò dẹ́sẹ̀ dúró. Ohun tó le ni láti rí dájú pé kò yí kúrò,
kò bá aya rẹ̀ sọ nítorí pé obìnrin wọ́n máa ń wà nípa ti ara, kò bá aya rẹ̀ sọ rárá torí pé tó bá bá aya sọ̀rọ̀ ni ìyàwó wọn bá ní kò bá ti ṣì wọ́n lọ́lọ́ bí Éfà ṣe ṣì Ádámù lọ́nà nígbà tó sì gbọ́ràn Ọlọ́run torí pé o ti ṣe léyìí torí pé o bẹ̀rù mi nítorí o gbọ́rọ̀ mi o gbọ́ ìtọ́ mi Ábúráhámù èèyàn ńlá ni ọ́ èmi yóò gbé ọ ga bí o ṣe ń gbọ́rọ̀ sí Ọlọ́run lénìí Ọlọ́run yóò gbé ọ ga nínú ilé rẹ ní ìta ilé rẹ nílé ìjọsìn rẹ níbi agbègbè rẹ ní gbogbo àgbáyé ní orúkọ Jésù àmín. nínú ìwé Jòhánù orí 4:40 Jésù sọ̀rọ̀ ní ọ̀nà kan náà ó ní ṣùgbọ́n ẹ̀mí ló ń pani láyè rárá ò lérè kankan ó ní àwọn ọ̀rọ̀ tí èmi sọ fún yìí wọ́n jẹ́ kí ni wọ́n jẹ́ ẹ̀mí wọ́n dẹ̀ jẹ́ ìyè rẹ ni tẹ̀lé wáyè o ò lè pàdánù ọ̀run. arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yẹn nígbà tí wọ́n mú wá sí ọ́fíìsì mi àwọn ọlọ́pàá gbogbo àwọn overseer tí wọ́n wá a pọ̀ níbẹ̀ mo wá fẹ́ mọ̀ wọ́n ọmọkùnrin yìí ǹjẹ́ ó ti fi ayé rẹ̀ fún Jésù ní tòótọ́ ó ní wò ó mo sàn kankan fún ọkàn tó mọ ọmọkùnrin náà wá mo ní ẹ wò ó ọmọkùnrin náà wípé ọjọ́ kan tóun ti lò níbí báyìí ó ní bó ṣe ń ṣe òun ó ní ayọ̀ tó kún ọkàn òun bí òun ṣe ń gbọ́ mo àbúrò bàbá ẹ̀ mo bẹ́ẹ̀ má mú ọmọ yìí kúrò níwájú Ọlọ́run mo ní ọmọ yìí ìbùkún ló jẹ́ fún ọ Ọlọ́run yóò mú ọmọ yìí Ọlọ́run yóò ti pọ̀ ọmọ yìí mú ìsọdínlá wá fún ọ ṣùgbọ́n torí pé ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ńlá kò gbọ́ ṣùgbọ́n a lè rí inú ìjẹ́wọ́ ọmọ yìí pẹ̀lú àwọn kankan tó sọ ó ní ìgboyà níwájú bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ ní màá mọ̀ ó ní mi ò tẹ̀lé yín a nílò láti fún un kó lọ a wá sọ fún adarí wọn ẹ fún wọn nọ́mbà wa jẹ́ kó máa pè wá Ọlọ́run yóò pamọ́ ní orúkọ Jésù. ohun karùn-ún tá a gbọ́dọ̀ tẹríba fún aláṣẹ tó wà níbàámu pẹ̀lú ìwé mímọ́ Bíbélì sọ nínú ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 20 pé tí wọn ò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí sí òfin àti sí ẹ̀rí bí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí nítorí kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni bàbá rẹ̀ lè jẹ́ olùṣọ́ àgùntàn ó lè jẹ́ olùdásílẹ̀ ṣùgbọ́n tí ò bá gbé gẹ́gẹ́ bí òfin Ọlọ́run aláìgbàgbọ́ ni. tí bàbá rẹ̀ ìyá rẹ̀ arákùnrin àti arábìnrin rẹ̀ tó ń bá gbé kò ní fi ṣe ipò tí wọ́n ní nílé ìjọsìn tí wọn ò bá gbègbè ayé wọn àbí kán máa fún ọ ní ìtọ́ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bíbélì irú ẹni bẹ́ẹ̀ kò ń ṣe onígbàgbọ́ ìtọ́ni kí ìtọ́ni tó ṣe lòdì sí ìwé mímọ́ òkùnkùn ni a gbọ́dọ̀ kọ́ Bíbélì wípé ẹ má ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú èso àìlérè ti ẹ̀mí òkùnkùn ìwé Éfésù orí 5 ẹ má ṣe ní ìbáṣepọ̀ àwọn èso aláìlérè òkùnkùn. ìkẹfà tí a gbọ́dọ̀ tẹríba a nílò láti tẹ̀lé ìtọ́ni àti ìpèdéke Bíbélì ká bá má ṣẹ̀sìn Ọlọ́run. ìdí mìíràn rèé nítorí orí Dáfídì wípé lórí Dáfídì 101 ẹsẹ̀ 11 ó ní ọ̀rọ̀ rẹ lèmi fi pamọ́ sí òkun àyà mi kémi má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi kémi kí ó má bàa ṣẹ̀ sí ọ ọ̀rọ̀ rẹ ó dára ó ṣe iyebíye síbi mo fi pamọ́ sínú ọkàn mi ò kàn jù síbi tó wù mí kó bàa má sọnù ká bàa má jí lọ mo gbà á gẹ́gẹ́ bí ohun iyebíye mo wá fi pamọ́ sínú ọkàn mi
mo fi pamọ́ síbẹ̀ kò sẹ́ni tó rí i torí pé nígbàkigbà tí n bá nílò rẹ̀ yóò jáde wá láti ọkàn mi. A wá ṣe àtúntò ayé mi, èmi á dẹ̀ gbégbá yóò tọ́ ẹ̀yìn Olúwa. Ọ̀rọ̀ tó lágbára lélẹ́yìí. Ìkeje, nípa ìbámu Bíbélì la ṣe ń ṣe àṣepé ọ̀rọ̀. Wàá dẹ̀ di alábùkún fún gidigidi tó bá tẹ̀lé àwọn aláṣẹ tó ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, bóyá nípa ìgbéyàwó ni, bóyá o fẹ́ ṣègbéyàwó. Ìpèdéke ti Bíbélì wà. Máa ní mo rí ọmọbìnrin yìí pé irú àwọ̀ tí mo fẹ́ ló ní. Gbàgbé pé mo ti ń wá ọkùnrin tó ga. Tẹ̀lé ìtọ́ni ti Bíbélì. Tó bá fẹ́ ṣègbéyàwó mú tọ̀ Ọlọ́run lọ. Ọ̀pọ̀lọpọ̀ ata fẹ́ ṣègbéyàwó nígbà náà, a kàn ṣègbéyàwó, ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló ń ṣe oríire o. Nídìí rẹ̀ tó yẹ pé ọ̀pọ̀ lè ní a mọ̀ bó ṣe rí. Ṣùgbọ́n tó bá tọ̀ Ọlọ́run lọ, Ọlọ́run ò lè fún ọ tí ò dára. O ò lè tọ̀ Ọlọ́run lọ kó fún ọ ní òkúta dìgbò búrẹ́dì. Ọlọ́run fẹ́ ọ, á fún ọ ní aya tí ó fún ọ ní àlàáfíà, tí ó fi ọkàn rẹ balẹ̀. Á fi ọkọ fún ọ tí ó fún ọ ní àlàáfíà àti ìfọkànbalẹ̀. Bóyá ẹ̀kọ́ ni àbí iṣẹ́ tí o fẹ́ ṣe tàbí okòwò ló fẹ́ ṣe. Kí ni okòwò náà? Má ṣe wèrè tó wà níbẹ̀, jẹ́ kí Ọlọ́run kó tọ́ ọ. Bẹ́ẹ̀ ni àwọn okòwò kan lè dàbí pé ó ní èrè nígbà tó bá bẹ̀rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run tó mọ òpin láti bẹ̀rẹ̀, òun ló mọ̀ tó máa sọ èyí tó dára fún ọ. Torí pé èèyàn kan ṣàṣeyọrí nínú okòwò kan kò túmọ̀ sí pé ìwọ náà á ṣàṣeyọrí. Nítorí pé ètò oríṣiríṣi ni Ọlọ́run ní fún ọ nípa iṣẹ́ gan. Ibi tó ti fẹ́ ṣiṣẹ́ yẹn, mú tọ̀ Ọlọ́run lọ nínú àdúrà. Má kàn pinnu láti yí iṣẹ́ rẹ padà. Jẹ́ kí Ọlọ́run kó máa tọ́ ọ. Jẹ́ kí Ọlọ́run kó máa tọ́ ìṣísẹ̀ rẹ̀. Jẹ́ kó máa fún ọ ní ìtọ́ni gẹ́gẹ́ bí ìwà ṣe rìn. Ìwòsàn bákan náà pẹ̀lú ìwòsàn. Nítorí pé o ṣàìsàn, o ń wá ìwòsàn, o wá fi ara rẹ sílẹ̀ fún oríṣiríṣi ìtúsílẹ̀, fún oríṣiríṣi ìwòsàn. Wọ́n ní kò jẹ léyìí, wọ́n ní kò mu eléyìí, kò ṣe eléyìí, kò tẹ́lẹ̀ fẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló ń ṣe tí kò bá Bíbélì mu. O mọ̀ pé nípa eléyìí ò ń bara rẹ jẹ́. Bó tiẹ̀ jẹ́ pé ẹ̀mí òkùnkùn ni àìsàn náà ṣe kúrò, ohun tó burú jáì tún bọ̀. Nítorí pé ẹ̀mí Ọlọ́run kò sí níbẹ̀. Ọlọ́run ti pẹ̀yìndà, ó ti kọ̀yìn sí ọ. Ọlọ́run ti kọ̀yìn sí ọ. A ní láti kíyèsí ara. Ohunkóhun ọ̀nà kọ́nà tí Ọlọ́run bá ní ká rìn, ẹ jẹ́ ká sá fún un, ká má ṣe súnmọ́ rárá ní orúkọ Jésù. Ìwé Àìsáyà 55 ẹsẹ̀ 9 sí 13. Ó wí pé èrò mi kì í ṣe tiyín, nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Nítorí gẹ́gẹ́ bí òjò àti òjò dídì tí ń ti ọ̀run wá ilẹ̀, tí kì í sì ń tún padà sí ọ̀hún, ṣùgbọ́n tí ó rin ilẹ̀ tí ó sì mú nǹkan hù jáde, kí ó sì rúdì, kí ó lè fi irú fún àwọn afúrúgbìn àti oúnjẹ fún òjẹun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán. Nítorí ayọ̀ ni ẹ ó fi jáde, àlàáfíà la ó fi tọ́ yín. Àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké yóò bù sí orin níwájú yín, gbogbo igi ìgbẹ́ yóò sì ṣàpẹ̀. Igi fírì yóò hù jáde dípò ẹ̀gún, igi mítìrì yóò hù jáde dípò òṣùṣù, yóò sì jẹ́ orúkọ fún Olúwa, fún àmì ayérayé tí a kì yóò ké kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run yóò wá sí ìmúṣẹ nínú ayé wa.
irú àṣẹ wo la nílò láti tẹríba fún àkọ́kọ́? Gẹ́gẹ́ bí a ṣe wò ó ní ohun àkọ́kọ́ ni Ọlọ́run. Sọ pé àkọ́kọ́, ẹni àkọ́kọ́ ni Ọlọ́run. Ẹni àkọ́kọ́ ni Ọlọ́run. Ohunkóhun tí Ọlọ́run bá sọ. Ẹni tó tẹ̀lé ni àwọn òbí rẹ. Ọlọ́run buyì fún àwọn àpọ́nlé tà fún àwọn òbí wa. Kí ló dé torí bẹ́ẹ̀? Nítorí àwọn ni atukọ̀ tá fi wáyé. Wọ́n ti làkàkà lórí ayé wa. Nígbà tí mo kéré, tí màmá mi tí wọ́n sì ń bímọ, tí mo rí àwọn àbúrò mi, nígbà tí mu wọn bá dí, tí wọn ò lè mí dáradára, màmá fi ẹnu á fi fọn imú wọn jáde. Màá ní káàkiri yìí ó rí mi rárá, ṣùgbọ́n wọ́n ń ṣe é. Àwọn ìyá máa ń ṣe é. Wọ́n ń ṣe é nínú ìfẹ́, nínú àbójútó àwọn ìyá tó dára. Wọ́n làkàkà, wọ́n jìyà. Àwọn òbí bákan náà. Mo mọ̀ bí bàbá mi ṣe làkàkà kí n lè kàwé. Kò síbi àti fipamọ́. Nígbà tí mo jáde ìwé sẹ́kọ́ndìrì, mo lọ bá pé bàbá ẹ ti gbìyànjú, ẹ fi mí sílẹ̀ níbí báyìí. Màá yanjú ọ̀rọ̀ ẹ̀kọ́ mi fúnra mi. Ọlọ́run sì ràn mí lọ́wọ́. Lẹ́yìn tí mo kúrò nínú ìwé gíga, tí mo fi wọ yunifásítì, bí Ọlọ́run ṣe Ọlọ́run nìkan ló yé. Nítorí pé àánú bàbá mi ṣe mí. Mo mọ̀ bó ṣe làkàkà. Ìgbàkígbà tí wọ́n bá fún ìyá mi lówó oúnjẹ, wọ́n á níbi tí wọ́n á kọ́ sí. Wọ́n ra ilé. Tí wọ́n bá kọ́ ilé, wọ́n á kọ́. Wọ́n ń ṣàṣírò. Gbogbo ìgbà náà ń ṣèṣirò. Gbogbo òwúrọ̀ owó tán bá ná ń ṣèṣirò lé lórí. Mo rò pé àwọn náà jẹ́, ṣùgbọ́n gbà tó yé mi mo mọ̀ pé wọ́n mọ̀ bọ́n ti ń ṣètò owó. Wọ́n mọ ohun tó wà lápò wọn ni. Wọ́n dẹ̀ fẹ́ kí èsàrà nípa àti náà wọ́n làkàkà fún ìdàgbàsókè wa àti fún àlàáfíà wa. Ìdí rèé tí Ọlọ́run gan fi pa láṣẹ, bu ọlá fún ìyá àti bàbá rẹ kí ọjọ́ ayé rẹ kí ó lè pẹ́, kó lè gùn ní ilẹ̀ tí Ọlọ́run rẹ fi fún ọ. Ẹ̀yin ọmọ, ẹ wà ń bí báyìí, kí ẹ bọ́lá fún bàbá yín. Ìtọ́ni tí bàbá fún yín, bàbá ní kẹ́ ṣiṣẹ́, ẹ ṣe, ẹ ṣe àtúnṣe lé, ẹ ṣe. Ìjìyà tó wà fún un ó pọ̀, ṣùgbọ́n mo gbàgbọ́ pé ó yí padà. Ẹ ó yí padà. Ẹ ó yí padà. Ọlọ́run kò fẹ́ ilé láti ọwọ́ yín, nítorí pé Ọlọ́run gbé wọn ga gidigidi. Ó wu Ọlọ́run gidigidi nígbà tẹ́ bá tẹríba fún wọn. Á jẹ́ kí inú Ọlọ́run kó dùn gidigidi, gẹ́gẹ́ bí Olúwa ṣe sọ nínú ìwé Kólósè orí 3. Ó ní ẹ̀yin ọmọ, ẹ bu ọlá fún àwọn òbí nínú ohun gbogbo. Nítorí pé eléyìí ó dùn mọ́ Ọlọ́run nínú. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 20. Ẹ tẹríba fún àwọn òbí nínú ohun gbogbo. Nínú ohun gbogbo. Nígbà tẹ́ bá ṣe léyìí, inú mi á dùn sí láti ọ̀run. Ǹjẹ́ o fẹ́ kí inú Ọlọ́run kó dùn sí ọ bí? Ǹjẹ́ o fẹ́? Ṣé o fẹ́ kí inú Ọlọ́run kó dùn sí ọ ni? Ṣé ọ̀run yìí kọ́ ló fẹ́ lọ? Ǹjẹ́ o lè ṣàìgbọràn sí Ọlọ́run kó wá lọ sí ọ̀run bí? Ìkejì, à ń wo àwọn aláṣẹ tá a gbọ́dọ̀ tẹríba fún ní ìbámu pẹ̀lú ìwé mímọ́. Fún ìkẹta báyìí, òun ni àṣẹ ọkọ rẹ. Ẹ̀yin aya, ẹ yé ṣorí kunkun mọ́. Ẹ yé bo ẹnu àtẹ́lù wò. Bẹ́ẹ̀ ni, nítòótọ́ ọkọ àti aya wọ́n ti di ìkan nínú ìgbéyàwó. Mo gbàgbọ́ gbogbo ènìyàn ló mọ̀. Bíbélì gan sọ, méjèèjì ti darapọ̀, wọ́n ti di ọ̀kan. Ṣùgbọ́n nítòótọ́ wọ́n jẹ́ kan, ṣùgbọ́n wọn ò dọ́gba. Wọn ò dọ́gba o. Wọn ò sí ní ìpele kan náà. Wọn ò sí ní oyè kan náà.
a dá obìnrin láti eegun ọkùnrin ni a dá ọkùnrin láti eegun obìnrin. Má ṣe mú ara rẹ dọ́gba pẹ̀lú ọkọ rẹ. O lè lówó jùlọ, gbàgbé rẹ̀. O lè kàwé jùlọ, gbàgbé ẹ̀. O lè ga ju ọkọ rẹ lọ, gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú Bíbélì. Tí o bá tẹríba fún àṣẹ rẹ̀, o ti ṣẹ̀ sí Ọlọ́run. Ikú sì ni kí ni èrè ẹ̀ṣẹ̀? Rẹ ara rẹ ba. Ohun tí Bíbélì sọ rèé. Ó ní ẹ̀yin aya ẹ tẹríba fún tani? Fún àwọn ọkọ yín. Kọ́ríńtì àkọ́kọ́ orí 11 ẹsẹ̀ 8 àti 9. Nítorí ọkùnrin kò ti ara obìnrin wá, ṣùgbọ́n obìnrin ni ó ti ara ọkùnrin wá. Kọ́ríńtì àkọ́kọ́ orí 11 ẹsẹ̀ 8 ẹsẹ̀ 9 wípé bẹ́ẹ̀ ni a kò dá ọkùnrin torí obìnrin, ṣùgbọ́n a dá obìnrin torí ọkùnrin. Ta ló kọ́kọ́ wá o? Ta ni ẹni àkọ́kọ́? Ọkùnrin ni. Ta ni àgbà? Ọkùnrin. Ta ni olórí? Ta ni ó ga jùlọ? Ta ló ní àṣẹ? Sọ fún obìnrin náà tẹríba. Obìnrin tẹríba. Obìnrin ẹ sọ fún obìnrin ẹgbẹ́ yín tẹríba. Ẹ̀yin ọkùnrin ẹ sọ fún àwọn obìnrin ẹ tẹríba. Ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ láti tẹríba ní orúkọ Jésù. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ẹ tẹríba fún àwọn ìjọba. Fún àwọn ìjọba. Ọlọ́run ló fi ìdí ìjọba múlẹ̀, bóyá ó dára bóyá kò dáa ni. Nígbà tí Trump wà bí àwọn kan ò fẹ́, torí pé òun ló ń ṣàkóso ayé wọn. Ó ní ọ̀nà méjì. Tó bá ti jọ mọ̀lẹ́ Amẹ́ríkà, ó tẹ̀ ń ṣàkóso orílẹ̀-èdè mìíràn. Nígbà tí Biden débẹ̀ bákan náà, ẹnikẹ́ni tó bá wà ní ìjọba kò ní fi ṣe níwọ̀nba tó bá ti wà níbẹ̀. Ọlọ́run ló fi síbẹ̀. Bóyá èèyàn rere ni, bóyá èèyàn burúkú ni, ṣé Ọlọ́run kọ́ ló fi síbẹ̀ ni? Ọlọ́run ló fi síbẹ̀. Kí ni Ọlọ́run sọ nípa Fáráò? Ó ní èmi gbé ẹ dìde nítorí ipò yìí. Ǹjẹ́ Ọlọ́run mọ̀ pé Fáráò jẹ́ èèyàn búburú bí? Má sọ pé torí pé ó jẹ́ ìjọba tó burú ò ní tẹríba. Àwọn kan tẹ̀ wí pé lẹ́yìn Ọlọ́run ìjọba ni. Lẹ́yìn Ọlọ́run ẹni tó tún kàn ní ìjọba nípa agbára, nípa àṣẹ. Wọ́n lágbára, wọ́n ní àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lè ṣe tán lè mú jẹ. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ bẹ̀ wọ́n léèrè tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò bó ṣe rí gan nìyẹn. Ọlọ́run bọwọ́ lù ú. Ó ní mo ṣalátìlẹ́yìn fún wọn, bóyá ìjọba tó dára ni àbí ìjọba tí ò dára, èmi lálátìlẹ́yìn wọn. Ẹ gbọ́ràn sí wọn. Ìwọ lọ wa mọ́tò láì ní ìwé lọ́wọ́, kò wá ní ọmọ Ọlọ́run ni mí, mi ò sí lábẹ́ ìjọba, mi ì sí lábẹ́ Tinubu. Gbìyànjú rẹ̀. Nígbà tí àwọn aṣọ títì bá mú ọ, wà lọ ṣàlàyé ara ẹ. Ẹ jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nínú ìwé Róòmù orí 13. Ìwé Róòmù orí 13 láti ẹsẹ̀ 1 títí dé 4. Kí olúkúlùkù ọkàn kí ó foríbalẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run láti lànà rẹ̀ wá. Ọlọ́run ló fi wọ́n síbẹ̀. Tó bá kórìíra Tinubu, Ọlọ́run ló fi síbẹ̀. Nígbà tí Buhari wà ń bẹ̀, ta kórìíra rẹ̀, Ọlọ́run ló fi síbẹ̀. Nígbà tí Jonathan wà ń bẹ̀, ẹ kórìíra rẹ̀, Ọlọ́run ló fi síbẹ̀. Èmi kò bá wù mí kó jẹ́ pé Òbí ló wà ń bẹ̀, ṣùgbọ́n ìwọ ló wù, Ọlọ́run ti fẹ́ lòmíràn síbẹ̀. Ó wí pé nítorí pé agbára tó wà láti ọ̀dọ̀ Ọlọ́run lé àti lànà rẹ̀ wá. Tẹ̀lé àwọn aláṣẹ fún ìrere rẹ̀.
nítorí ẹni tí ó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà Ọlọ́run. Àwọn ẹni tó bá sì tàpá wọ́n gba ẹ̀bi fún ara wọn. O rò pé o tó dára ló ń ṣe, Ọlọ́run ò lè tì ọ́ lẹ́yìn. Àyàfi tí o bá ṣe àìgbọ́ràn tó jẹ́ pé òfin tí wọ́n sọ ó lòdì sí ìwà mímọ́. Ṣùgbọ́n bí kò ń ṣe bẹ́ẹ̀ o, gbogbo nǹkan bá ní kó ṣe ló gbọ́dọ̀ ṣe. Ọlọ́run ó sì wà ní ìbámu pẹ̀lú ìwé mímọ́. Àti àwọn tó bá tàpá wọ́n tàpá sí ìparun ara wọn. Wàá lọ sọ́run àpáàdì. Ohun tó sọ rèé ní àìgbọ́ràn sí ìjọba. Fún àwọn ìtọ́ni inú Bíbélì, ó jẹ́ ìgbà àṣẹ sí ọ̀run àpáàdì pé lẹ́yìn Ọlọ́run ìjọba ló mà kù. Lẹ́yìn Ọlọ́run ìjọba ló kàn. Fún àwọn adarí, ǹjẹ́ yóò ní bẹ̀rù agbára bí? Nítorí àwọn òjòyè kì í ṣe ẹrú sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú. Ǹjẹ́ ìwọ á fẹ́ ṣe àìṣebẹ̀rù àṣẹ wọn, ṣe èyí tí ó dára, ìwọ sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀. Èmi mo fi wọ́n síbẹ̀, gbọ́ràn sí wọn lẹ́nu. Má ṣe pè wọ́n níjà. Má ṣe àìgbọ́ràn sí wọn. Tẹ̀lé ìtọ́ni, tẹ̀lé òfin náà. Ṣe èyí tí ó dára, ìwọ yóò sì níyè. Hallelujah. Ẹ̀yin Olúwa, ẹ jẹ́ wo bí Ọlọ́run ṣe ṣàpèjúwe ẹ̀. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe sí ọ fún rere. Tinubu gan tó jẹ́ Mùsùlùmí, Bíbélì Ọlọ́run ni ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ẹ̀yin Olúwa, ọkùnrin náà tí ò tẹ̀ mọ́ Ọlọ́run, ọkùnrin náà tí kò mọ Ọlọ́run tó kọ Ọlọ́run, ó ní kọ Ọlọ́run sí olórí èmi mo fi síbẹ̀. Ọlọ́run ìjọ Ọlọ́run tó gbọ́n. Ó ní Cyrus lòun ò mọ̀ mí, ṣùgbọ́n ó ní mo pè é nípa orúkọ rẹ̀, mo forúkọ rẹ̀ pè é. Ẹnikẹ́ni Ọlọ́run lè lò. Ó mọ ìdí tó fi gbé dìde, ó mọ ìdí tó fi gbé Fáráò dìde. Ó ní fún ògo orúkọ rẹ̀ ni. Má ṣe bá Ọlọ́run fagagbága. Tí o bá ṣe ìtò búburú, bẹ̀rù. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ṣe sí ọ fún rere, ṣùgbọ́n bí ìwọ bá ṣe búburú, bẹ̀rù, nítorí kò gbé idà náà lásán. Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní ṣe olùgbẹ̀san láti ṣiṣẹ́ ìbínú lára ẹni tí í ṣe búburú. Òfin mìíràn ta nílò láti tẹ̀lé, òun ni àṣẹ ilé ìjọsìn. Àní àṣẹ tó wà ní ìbámu pẹ̀lú Bíbélì mímọ́ nípa ìjọsìn. Níwọ̀n ìgbà tó bá ti wà ní ìbámu pẹ̀lú ìwé mímọ́, tẹríba fún un. Torí pé àwọn ìjọ kan wà tí wọn ò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo ti gbọ́ nípa àwọn ìjọ kan tí àwọn obìnrin wọn wá sílé ọ̀rìmọ̀ tí wọ́n dẹ̀ gbọ́, tí wọ́n sọra wọn di mímọ́, tí wọ́n padà sílé ìjọsìn wọn. Tí olùṣọ́ àgùntàn wọn sọ pé kí ló ṣe ọ́? Àwọn yẹtí etí rẹ̀ dà, ìtọ́tí rẹ̀ dà, kí ló dé? Ó bú rẹwà o, wèvọ́n orí ẹ̀ dà. Ó ní rárá o, mo lọ síbì kan, mo ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run eléyìí àtọ̀hún. Ó ní òpònú ni ọ́. Ọkọ kí ló dé tó gbà láàyè? Ó yá padà lọ́wọ́ àwọn kíní yẹn. Ó ní rárá o, mi ò wọ́ mọ́. Ọkọ tó o bá fẹ́ kí aya rẹ̀ kó wọ̀ ọ́ ní jára Olúwa mọ́, a mú kúrò lórí pẹpẹ. Ilé ìjọsìn sì ni. Tẹríba sí ìtọ́ni ilé ìjọsìn tó wà ní ìbámu pẹ̀lú Bíbélì. Tí ìbáwí bá wá gẹ́gẹ́ tó wà ní ìbámu pẹ̀lú Bíbélì, gbà á. Nítorí ilé ìjọsìn ó jẹ́ òpó fún òtítọ́. Bí Bíbélì ṣe ṣàpèjú rẹ̀ rèé. Ó ní tèmi bá pẹ́ tẹ́yìn kò mọ̀. Tímótì àkọ́kọ́ orí kẹta
ṣùgbọ́n bí mo bá pẹ́ kí ìwọ kí o lè mọ̀ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa hùwà nínú ilé Ọlọ́run tí í ṣe ìjọ Ọlọ́run alààyè ọ̀wọ́n àti ìpìlẹ̀ òtítọ́. Ìmíràn ni pé yọ̀ǹda ká tẹríba fún àwọn olùṣọ́ àgùntàn. Àwọn olùṣọ́ àgùntàn wọ́n ní àṣẹ, wọ́n wá fún wa ní ìtọ́ni gẹ́gẹ́ bí ti ìwé mímọ́ ó gbọ́dọ̀ ṣe. Má fagagbága pẹ̀lú olùṣọ́ àgùntàn rẹ. Tó bá tẹ rò pé kò wà níbàámu, tẹ̀síwájú kó padà lọ rí wọn lẹ́yìn. Má pè wọ́n níjà, má gbé wọ́n níjà, nítorí pé Ọlọ́run ti fi olùṣọ́ àgùntàn rẹ jẹ́ olùṣọ́ ọkàn rẹ. Ó ń ṣàbójútó ọkàn rẹ nígbà tó ń làkàkà lórí ọkàn rẹ, ìwọ kò mọ̀. Nígbà tí kò rọrùn sùn lórí ọ̀rọ̀ ayé rẹ, ò mọ̀. Kò gbàdúrà fún ara rẹ, ìwọ ló ń gbàdúrà fún ṣùgbọ́n ò mọ̀. Gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, àwọn Fúlàní ìyàwó bí wọ́n ṣe làkàkà lórí àgùntàn wọn. Nígbà tí àwọn ewúrẹ́ wọn bá ṣàìsàn, wọn á gbé kọ́rùn. Nígbà tí òjò bá ń rọ̀, ó dára kí òjò kó pa màálù, ṣùgbọ́n Fúlàní á dúró ti màálù rẹ̀, òjò jọ máa lù wọ́n pọ̀ ni. Àwọn òrùn á wá àgbẹ̀ ìgbà tójò bá tún rọ̀ á tún pa wọ́n pọ̀. Wọ́n ṣàbójútó àgùntàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lolùṣọ́ àgùntàn rẹ ṣe ń ṣe àbójútó rẹ̀. Má ṣe orí kunkun sí wọn, má pè wọ́n níjà. Má ṣe jẹ́ kí wọ́n ní ìrora ọkàn nípa tirẹ̀. Nínú ìwé Hébérù orí 13, ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 17, Bíbélì pé ẹ máa gbọ́ ti àwọn tí í ṣe olórí yín, kí ẹ sì máa tẹríba fún wọn. Ẹ tẹríba fún àwọn olùṣọ́ àgùntàn, ẹ tẹrí ọkàn yín ba. Ara ìtẹríba ni à ń pè ní, a ṣe ń pe bàbá wa àgbà ní dádì. Torí ẹni tó bá pè ní bàbá, ó ti gbà pé ó jù ọ́ lọ ni. Kì í ṣe nípa ọjọ́ orí, kì í ṣe nípa ọjọ́ orí. Mọ̀mí Linda, kì í ṣe nípa ọjọ́ orí, kì í ṣe nípa ọjọ́ orí. A mọ ìdí tí a ṣe ń pè wọ́n ní mọ́mì, tí a ṣe ń pè wọ́n ní dádì. Ìwọ tó ń pè yàn gan ní dádì, àwọn kan náà ń pè ọ́ ní dádì, ṣé kò rí bẹ́ẹ̀ ni? Ó pa àwọn kan ní mọ́mì, àwọn kan náà ń pè ọ́ ní mọ́mì. Tẹríba, nítorí pé wọ́n ṣàbójútó ọkàn rẹ̀. Ó ní ẹ máa gbọ́ ti àwọn tí í ṣe olórí yín, kí ẹ sì máa tẹríba fún wọn, nítorí wọ́n ń sọ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín. Wọ́n mọ̀ pé àwọn ọmọ yìí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, ń ṣe àwọn ọmọ tó bí gan, kì í ṣe ọmọ tí alábòjútó ló jẹ́. Nínú ìbẹ̀rù Ọlọ́run ló ṣe ń tọ́jú wọn. O ò lè fi ohun Ọlọ́run fọwọ́ yẹpẹrẹ mú ohun Ọlọ́run, ohun ìní Ọlọ́run ni wọ́n jẹ́. Wọ́n mọ̀ pé àwọn yóò ṣàṣàrò ní ọjọ́ kan yìí, nítorí pé Ọlọ́run yóò béèrè pé mo fi eléyìí fi fún yín, báwo lẹ ṣe ṣàbójútó wọn. Wọn ò sí ní ọ̀run báyìí. Ìwọ ló rán wọn lọ sọ́run àpáàdì. Kí ló dé tó ní lọ bá wọn lọ́run àpáàdì? Sọ ìdí tí ìwọ gan ò fi lọ bá wọn lọ́run àpáàdì. A ní láti kíyèsí ara olùṣọ́ àgùntàn gan àti àwọn ọmọ gan pẹ̀lú. Kí wọ́n kó lè ṣe é pẹ̀lú ayọ̀. Kí wọ́n kí ó lè fi ayọ̀ ṣe yìí ní àìsí ìbìnújẹ́, nítorí èyí yóò jẹ́ àìlérè fún yín. Ẹ má ṣubú sínú ẹ̀ṣẹ̀ ní gbogbo ìgbà. Olùṣọ́ àgùntàn mo mà ti tún dẹ́ṣẹ̀. Kí ló dé tó ń ṣe léyìí? Kí ló dé tó ń ṣe léyìí? Kí ló dé tó lágbára tó? Kí ló dé tó dúró lórí ẹsẹ̀ rẹ? Kí nìdí? Kí ló dé tí ò dúró lórí ẹsẹ̀ rẹ nípa ti ẹ̀mí? Kí nìdí? Kí ni àwọn kan tó ń tì ọ́ gbọ̀ngbọ̀n? Kí ló dé tó yí ayé rẹ wò? Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tó fẹ́ dúró, o gbọ́dọ̀ máa bára rẹ sọ̀rọ̀ nígbàkigbà. Ìjẹ́ kò rí bẹ́ẹ̀ bí?
o gbọ́dọ̀ máa bára rẹ sọ òtítọ́ ọ̀rọ̀ ní gbogbo ìgbà. nígbà tí kùdẹ̀kùdẹ̀ ibi tí kùdẹ̀kùdẹ̀ bá wà mú tọ̀ Ọlọ́run lọ, má ṣe bò mọ́lẹ̀. má ṣe jẹ́ kí olùṣọ́àgùntàn rẹ kó ní ìbìnújẹ́ lórí ayé rẹ, lórí ọkàn rẹ. má jẹ́ kó jìyà lásán nítorí tirẹ̀. àwọn kan níbí báyìí wọ́n ní láti làkàkà láti ṣàtìlẹ́yìn, láti ṣèrànlọ́wọ́ díẹ̀, wọ́n á tún wọlé. wọ́n á máa rò ó níbo ni ìbáṣepọ̀ náà wà. kí ló ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn-ún, àwọn àtijọ́ kí ló ń tó ṣẹlẹ̀, wọ́n kàn lọ bẹ́ẹ̀. ó fi hàn wípé àwọn wọ̀nyí wọn ò síbẹ̀ tẹ́lẹ̀ rí. nígbà tá a wo àwọn iṣẹ́ ìránṣẹ́ kan, mo wo àwọn iṣẹ́ ìránṣẹ́ tó ti pẹ́. gbàtẹ́ bá bẹ̀rẹ̀ sí ní kó ẹ máa ka ìkíní ìkejì, àwọn ìfàsíà eléyìí ò síbẹ̀ mọ́, eléyìí ò síbẹ̀ mọ́, eléyìí ò síbẹ̀ mọ́. ó bó ṣe yẹ kó rí ni. bó ṣe yẹ kó rí ni. kí ló dé tó nira láti dúró lórí òtítọ́? kí ló dé tó nira láti dúró lórí òtítọ́? nítorí pé à ń bẹnu àtẹ́ lu ìtọ́ni olùṣọ́ àgùntàn, ìgbaniyànjú olùṣọ́, à ń bẹnu àtẹ́ lù ú. ṣé ènìyàn kọ́ ni? ènìyàn ni. ṣé Mósè kì í ṣe ènìyàn ni? ṣí kì í ṣe ènìyàn ni? ṣé Ọlọ́run ni? ènìyàn ni. ṣùgbọ́n ènìyàn kan ju ẹnìkan lọ. sọ pé ènìyàn kan ju ẹnìkan lọ. Ọlọ́run gan fúnra rẹ̀ wá. Mósè ó jẹ́ ẹni tó tẹríba. ó ní mo gbọ́ wọn. kí ló dé tẹ̀rù bà wọ́n wọ̀nyí? wọn ò bẹ̀rù rárá. wọ́n rò pé mo kàn yan àwọn ènìyàn bó ti wù mí. òróró tó wà lórí ẹ̀ kò yé wọn. lóòótọ́ ènìyàn ni wọ́n, ṣùgbọ́n wọ́n ń ṣe ènìyàn lásán. ṣọ̀rọ̀ mi yé yín bí? ṣọ̀rọ̀ mi yé yín? wọ́n ń ṣe ènìyàn lásán. ẹ jẹ́ ká bu ọlá fún àwọn olùṣọ́ àgùntàn bí àṣẹ, nítorí pé wọ́n ní àfìróyàn Ọlọ́run. nígbà tí orí bá fi forí sọ igi, kí ló máa ṣẹlẹ̀? ó máa fọ́ ni. ẹja kèsì ara. ìmíràn ni àwọn adarí níbi ẹ̀kọ́ fún gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. gbogbo àìṣòdodo gbogbo tó ń ṣe níléèwé, ìyànjẹ, ẹ̀mí òkùnkùn, ìṣekúṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó pọ̀ láàrin àwọn ọ̀dọ́. ẹ sá kúrò nínú ẹ̀. ẹ má ṣe súnmọ́. èyí tó parí fún ìpele yìí, àní kò gbọ́ sí àṣẹ tó gbọ́ síṣẹ́ àbí olùdarí rẹ̀. ẹni tó gbọ́ síṣẹ́, òun kọ́ṣẹ́ níbì kan. Ọlọ́run ti fi ẹni náà síwájú sókè fún ọ, tí gbẹ́ni náà ga níwájú ẹ. tẹ̀lé nípa ìtọ́ni tó wà níbàámu pẹ̀lú ìwé mímọ́. má ta nǹkan ní 2,500 kó wá ní òtàlẹ́gbẹ̀rún 2. sóhun tí Bíbélì sọ nínú ìwé Kólósè orí 3 20-2 sí 20-4. ìwé Kólósè orí 3 20-2 sí 20-4. ó wí pé ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ gbọ́ ti àwọn olúwa yín nípa ti ara ní ohun gbogbo. gbogbo àwọn tẹ́ ń ṣiṣẹ́ lábẹ́ wọn, ẹ gbọ́ sí wọn nípa ohun gbogbo. kì í ṣe ní àròjúṣe. tó bá rí pọ́ńbọ̀ wá ṣe àti rírò ẹ̀. nígbà tí wọ́n bá rí bàbá wa nínú Olúwa alákòóso àgbà, wọn wá jókòó. tí kò yẹ kó rí bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí olùṣe tó wu Ọlọ́run, ṣùgbọ́n nínú ọkàn mímọ́. bí àwọn aláìṣe láì díbọ́n, ọ̀pọ̀lọpọ̀ ló díbọ́n nílé Ọlọ́run gan-an. bíbẹ̀rù Ọlọ́run, ẹ ṣeun gbogbo níbẹ̀rù Ọlọ́run. ohunkóhun tẹ́yin bá dẹ̀ ṣe, ẹ ṣe ti ọkàntọkàn yín, nínú dídùn, nínú ayọ̀, nínú dídùn,
láìsí ìkùnsínú gẹ́gẹ́ bí sí Ọlọ́run. Ẹ ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe pé ẹ̀ ń ṣe fún Ọlọ́run, kì í ṣe fún ènìyàn, kì í ṣe sí ènìyàn. Kí ẹ mọ̀ pé láti ọ̀dọ̀ Ọlọ́run lẹ̀ yóò ti gba èrè nípa ṣíṣe Ọlọ́run. Ọlọ́run yìí jẹ́ Ọlọ́run òtítọ́, yóò san ní ẹ̀san fún yín. Ìlàkàkà yín fún ìfẹ́ kò ní já sásán. Nígbà tí o bá ń sin olùdarí rẹ, ò ń sin Ọlọ́run ni Ọlọ́run yóò san fún ọ. Ẹnikẹ́ni tí o bá ń sìn dáradára, ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ rẹ rèé: ẹ̀yin Olúwa. A fẹ́ wo ìpele tó kẹ́yìn. Mo sọ fún pé ìpele 4 ni, a ti sọ̀rọ̀ lórí 3. A fẹ́ wo àwọn ewu tó wà nígbà tí a bá tẹríba fún àwọn àṣẹ tí kò sí ní ìbámu pẹ̀lú ìwé mímọ́. Àwọn kan wà tí wọ́n wà bí àṣẹ ṣùgbọ́n tí kò sí ní ìbámu pẹ̀lú ìwé mímọ́, ṣùgbọ́n wọ́n ní ipa nínú ayé wa. Àwọn ni àwọn àṣẹ tá a gbọ́dọ̀ tẹríba fún nítorí pé wọ́n léwu, wọ́n dẹ̀ máa kó bá wa. A lè má mọ̀ ní àkókò náà, ṣùgbọ́n bó ṣe rí nìyẹn. Èmi náà ti larú ẹ̀ kọjá rí. Mo ti larú ẹ̀ kọjá rí. Ó lè dà pé wọ́n dára, ó rẹwà lójú, ṣùgbọ́n òpin rẹ̀ ìpinrin. Bíbélì pé ọ̀nà kan wà tó dára níwájú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ìparun àti sí ikú ni. Ọ̀nà sí ikú ni. Ó lè dàbẹ́ ni pé ó dára, ìwọ ń wò pé ó dára, kò léwu. Ó léwu tó pọ̀. Ó léwu tó pọ̀, ṣùgbọ́n torí pé o fọ́jú ni. Nítorí pé ìfẹ́kùfẹ́ ayé ó ti kún ọkàn rẹ. Má ṣe tẹ̀lé ọ̀gọ̀rọ̀ ènìyàn láti ṣe ibi. Nínú ìwé Exodus 3:3, ó ní kí ẹ̀yin má ṣe tẹ̀lé ọ̀gọ̀rọ̀ èèyàn láti ṣe búburú. Ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ìwọ kò gbọdọ̀ tọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́yìn láti ṣe ibi. Bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ sọ̀rọ̀ ní ọ̀ràn kí o tẹ̀ sí ọ̀pọ̀ ènìyàn láti yí ẹjọ́ po. Tá a bá lọ sí àwọn ìjọ ńlá rí báyìí, a rí ọ̀pọ̀ ìjọ yìí wọn ò wé orí wọn. Olùṣàgùtàn wọn gan tó jẹ́ obìnrin kò borí rẹ̀ rárá. Nígbà tẹ́ bá sì wò ó pé kí ni orémọ̀ wá ń sọ, kí ni ìṣòro orémọ̀ yìí? Orémọ̀ yìí tí wọ́n ti pọ̀ jù, tí wọn ò pọ̀ jù o. Nítorí pé àwọn yẹn ò mọ̀ ni, àbí wọ́n kọ̀ láti mọ̀, àbí wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ òtítọ́. Má ṣe tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti ṣe búburú. Ẹni àkọ́kọ́ tá gbọ́dọ̀ kíyèsí ara láti tẹ̀lé, òun nípò tó nípa lórí ayé wa. Àwọn kan wọ́n jẹ́ olùdámọ̀ràn búburú, wọ́n á dá onímọ̀ràn lọ sí ọ̀run àpáàdì. Wá parí ayé rẹ̀ síbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jónádà, ìyàwó ọ̀rẹ́ Ámọ́bù, ní Sámúẹ́lì kejì 13, nítorí àkókò alẹ́máka. Sámúẹ́lì kejì, arákùnrin yìí, Ámọ́nù yìí, ó wá ní ìfẹ́kùfẹ́ sí arábìnrin rẹ̀. Ó nífẹ̀ẹ́ sí i. Ó fẹ́ bá arábìnrin rẹ̀ yìí ní ìbálòpọ̀ ni. Ó wù ú kó bá ní ìbálòpọ̀, ṣùgbọ́n bó ṣe fẹ́ ṣe ni kò mọ̀. Ó ń làkàkà. Báwo ni mo ṣe fẹ́ ṣe léyìí? Arábìnrin Támà yìí, mo fẹ́ bàjẹ́. Ọmọbìnrin yìí dùn àrẹwà, ó ń wọ̀ mí lójú. Àwọn ọ̀rẹ́ Jónábà wá wípé, mo mọ̀ pé ò rí báyìí, kí ló ń ṣe ọ́, kí ló ń yọ lẹ́nu? Ó dà pé nǹkan kan ń yọ lẹ́nu. Ó ní tòótọ́ nǹkan yọ mí lẹ́nu. Ó ní kí ni ìṣòro nù? Ó ní Támà arábìnrin mi yìí, mo ní ìfẹ́kùfẹ́ sí i, mo fẹ́. Ó ní nǹkan kékeré lélẹ̀. Ó wá fún ní ìtọ́ni náà dẹ̀ ṣiṣẹ́ ní tòótọ́. Ṣùgbọ́n ní ìtòótọ́ yìí, ní ìparun rẹ̀, ó dẹ̀ bá arábìnrin ẹ̀ ó bà ọmọbìnrin yìí jẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ bàjẹ́, ìfẹ́ tó wá lòun ní fún un, ó wá di ìríra.
èyí tó sọ fún pé kì í ṣojúlówó ìfẹ́ ṣùgbọ́n ó bá ikú rẹ̀ pàdé a ní àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Mo rántí nígbà tí mo kéré mo sọ fún Ọlọ́run ló ràn ọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́. Mo jẹ́ ọmọ ọ̀tá gidi, mo gbádùn ayé, mo fẹ́ràn ayé gidi. Mo ń sọ fún dádì ní ọdún díẹ̀ sẹ́yìn nígbà náà tí màá máa mu ọtí èmi nìkan nínú yàrá mi, tí màá máa jó, tí màá máa làágùn, tí màá yí rédíò mi sókè, tí màá máa jó, màá máa làágùn, inú mi máa máa dùn. Ìgbàkígbà tí mo rí ìgò náà tó tutù, inú mi máa máa dùn ni. Ọlọ́run ni ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, sọ pé Ọlọ́run ó ṣe nítorí tèmi. Lọ́nà kan náà obìnrin ọmọkùnrin kékeré, mo ń ṣiṣẹ́, mo lówó lápò, kò sí ìṣòro, owó yìí ń ṣèṣòro, mo ní mọ́tò, kò ń ṣe tòkunbọ̀. Ní ọdún kékeré, ọmọdé kékeré, mo ń ṣiṣẹ́ níbi tí owó wà, mo ń gbégbé ayé tó dára. Àwọn obìnrin fún ìgbà àkọ́kọ́ tí mo ní gonorrhea, kí leléyìí, mo lọ sí tọ̀ dókítà lọ, mo wá sọ fún dókítà, ojú ń tì mí, mo ní mo wà bẹ́ẹ̀ mi, mo wò mo ṣe mo wà bẹ́ẹ̀ mi, ó ní oní gonorrhea, ó ní bẹ́ẹ̀ ni dókítà. Dókítà yìí wá rẹ́rìn-ín, ó rẹ́rìn-ín, àwọn àpẹẹrẹ onímọ̀ràn búburú rèé, ó ní kì í ṣèṣòro, mo rò pé nǹkan tó burú jáì ni, ó ní wò ó, gonorrhea ó jẹ́ àìsàn ẹni jẹ́jẹ́, ó ní àṣẹ òótọ́ lẹ sọ níbẹ̀ ni pé àṣọ nínú tútù ní mí, oníwà tútù ní mí. Dókítà ló ń sọ ilé fún mi, mo wá tẹ̀síwájú. Mo wá rí i pé mò ń kó àrùn yìí ní gbogbogbà, oríṣiríṣi àìsàn ìbálòpọ̀ mo dẹ̀ ti kà á, tí kinní ìbá pọ̀ jù èèyàn lè má bímọ. Mo tún padà lọ sílé ìwòsàn, ẹ bá mi wo nǹkan ọmọkùnrin mi bóyá ó lè dọmọ, ṣùgbọ́n dókítà kan ló ti ń ṣì mí darí. Ẹ jẹ́ ká kíyèsí ara olùdámọ̀ràn ibi àtàwọn olókìkí ẹlẹ́ṣẹ̀, àwọn tó ń gbá bọ́ọ̀lù, tó ń kọrin, tó ń ṣeré orí ìtàgé. A rí wọn torí pé wọ́n lówó, wọ́n jẹ́ olókìkí, wọ́n ṣe ní pàtàkì, ohun tó bá wù wọ́n náà ṣe, àwárùpọ̀ tó ń ṣe ló dára. Kò rárá o, Sátánì ló ń gbà ṣàkóso. Wọ́n lè lówó ṣùgbọ́n wọ́n ń gbègbè ayé wọn fún Sátánì, sá fún wọn. Ìkẹta, àwọn onígbàgbọ́ tó ti padà sẹ́yìn bíi Dátà, Kórámù àti Àbírámù. Àlekà ìnùwé Nómérì orí kẹrìndínlógún láti ẹsẹ̀ kìíní, torí àkókò àlèmákà. Wọ́n ṣe inú kunkun, Kórà gangan ló ṣàdárí wọn. Wọ́n wá pé 250 ènìyàn, àwọn mọ̀lẹ́bí wọn gan tẹ̀lé wọn. Inú Ọlọ́run ò sì dùn mọ́ sí wọn. Wọ́n wá ń bá ẹni àmì òróró Ọlọ́run jà, ẹni tí Ọlọ́run ti gbé sókè, wọ́n ń bá jà, wọ́n pè ní orúkọ, wọ́n wo òbúlọ́ ọlá fún un. Ìdí rèé tá gbọ́dọ̀ kíyèsára, nítorí pé mo ti rí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, kò sí ìbáwí nílé ìjọsìn. Ìdí rèé tí ọ̀pọ̀ ilé ìjọsìn ṣubú, ṣùgbọ́n ìbáwí ga púpọ̀ níbí báyìí, ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló lè gbà á. Inú mi sì dùn bákan náà pé mo ti rí nínú àpérò yìí àwọn coordinator kan tá ti bá wí síbẹ̀, wọ́n yìn wá títí dèní. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́. Ó fi hàn wípé wọ́n ní ẹ̀mí tó tọ́nà, ṣùgbọ́n nǹkan wà tó jó lórí kunkun, kò ní fi ṣe ohun tẹ́ ṣe fún wọn, kò lè tẹ́ wọn lọ́rùn. Bíbélì wípé
dúró níbi tí ọlọ́run pè ọ́ sí ṣùgbọ́n wọn ò fẹ́ dúró. Ibi tí ìṣòro gan gbé wà rèé lópin gbogbo. Nígbà tí ọlọ́run ṣèdájọ́ Kórà, ilẹ̀ lanu ó gbé gbogbo wọn mì, àti láti ìsàlẹ̀ ilẹ̀ náà wọ́n lọ sọ́run àpáàdì àtàwọn àtìmọ́lẹ́bí wọn. 250 ọmọ ọba ìdájọ́ tún dìde sọ kí ló ṣe lòdì sí yín. Ẹ ti pa ọmọ ọlọ́run yìí, àwọn ẹni mímọ́ yìí, ẹni olódodo, kí ló yọ yín lẹ́nu? Inú ọlọ́run bínú wọn, ọlọ́run bínú sí wọn, ó sì rán àrùn sí àárín wọn. Kí Mósè tó lè dá àrùn yìí dúró, ó ti pa 114,000 ènìyàn. Má ṣe parun palẹ̀ àwọn èèyàn búburú. Má ṣe wá lábẹ́ àwọn ènìyàn búburú tí ń ṣorí kunkun. Má ṣe tẹ̀lé wọn láti máa sọ̀rọ̀ ẹ̀yìn, máa sọ ohun tí wọn kò mọ̀. O gbọ́ ìtàn apá kan, adarí kan wà níbí bá nígbà kan. Nígbà tí mo darapọ̀ mọ́ Orímọ̀, àwọn ni mo kọ́kọ́ pàdé. A súnmọ́ra tipẹ́tipẹ́. A máa lọ sọ́dọ̀ bàbá ò tiẹ̀ mọ̀ mí gbà náà. Àwọn náà máa ń gbé mi kiri. Ìkankan wá ṣẹlẹ̀. Mi ò sí lórílẹ̀‐èdè yìí ńgbà náà. Nígbà tí mo dé, ó sọ fún mi, ó sọ ìtàn apá kan ọ̀rọ̀ fún mi. Mo ní àfi tí n bá dé ilẹ̀ pàgọ́ tí mo gbọ́ tẹ́ni kejì. Nígbà tí mo dé ilẹ̀ pàgọ́, mo rí kí ló ṣẹlẹ̀ sẹ́ni báyìí. Ìtàn tó ṣẹlẹ̀ wá yàtọ̀ sí ohun tí ó sọ fún mi kéde pé tí bá jẹ́ òpònú, èmi ìbá ti tẹ̀lé lẹ́ni kò sí bíbà yìí mọ́. Mo dẹ̀ mọ̀ pé ewu ni ayé rẹ̀ wà, èmi náà bá ti wà nínú ewu. Kíyèsára, má ṣe gbẹnikẹ́ni láàyè láti tì ọ́ gbọ̀ngbọ̀n. Tí kò bá yí ọ tọ̀ Ọlọ́run lọ nínú àdúrà, jẹ́ kó bá ọ sọ̀rọ̀ kojúkojú. Kíyèsí àwọn oníṣẹ́ ibi náà. Wọ́n já sọ̀rọ̀ ẹni lẹ́yìn, ajírin lẹ́yìn. Wọ́n ní ìtàn búburú láti sọ, ìtàn búburú. Ènìyàn 12 la ní kó lọ ṣe àmì. Àwọn 10 ló wà pẹ̀lú ìtàn bí níbo náà wà, àti àwọn tó gbàgbọ́ nínú wọn níbo náà wà lénìí. Kíyèsí ara rẹ gidigidi. Àwọn kan wọ́n mú àwọn ẹgbẹ́ àdúrà tó burú jáì náà ń gbà. Ìkan tẹ̀ padà tọ̀ mí wá nítorí pa lọ wádìí ọ̀rọ̀ náà níbì kan. Wá rí pé wọ́n mú adarí kúrò nítorí àwọn ọ̀rọ̀ kan. Wọ́n wá bẹ̀rẹ̀ àwọn àdúrà, wọ́n kóra wọn jọ àdúrà burúkú kan. Ó ní ohun takọ sílẹ̀ tó ń gbà pé mo ti gbàdúrà lòdì sí yín, tí mo ní k'Ọlọ́run kó pa yín, mo ní k'Ọlọ́run ṣe lè báyìí fún yín, mo ní k'Ọlọ́run kó mú yín kúrò níbẹ̀, k'Ọlọ́run kó ṣe lè. Èmi ò dẹ̀ mọ̀ báwo mo ṣe fẹ́ mọ̀. Ǹjẹ́ Ọlọ́run máa dáhùn rú àdúrà yẹn bí? Rárá o, ṣùgbọ́n kò bá ti bà mí jẹ́. Nítorí pé ọ̀rọ̀ ẹnìkan ló gbọ́, ò gbọ́ tẹnì kejì, ó wá tẹ̀lé wọn lẹ́yìn. Àwọn oníṣẹ́ búburú nínú ilé ìjọsìn sá fún wọn. Ìpele mìíràn ni àwọn ará òpùrọ́, àwọn ará irọ́. Wọ́n máa sàsọtẹ́lẹ̀ irọ́. Ó ní ọ̀rọ̀ kan tó ṣẹ̀ wá sórí tábìlì mi báyìí pé ìpínlẹ̀ náà sọ. A ní wọn lọ́pọ̀ bẹ́ẹ̀ yẹn. Mo ní àwọn ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ nínú kúbọ̀ àzò. Ẹnìkan wà lórí pẹpẹ, ẹnìkan yóò sì dìde níbẹ̀. Ọlọ́run wà níbí báyìí, Ọlọ́run wà níbí báyìí, Ọlọ́run wà níbí báyìí. Ta ló sọ pé Ọlọ́run ò sí níbí báyìí tẹ́lẹ̀? Tí Ọlọ́run bá sí níbí báyìí, ta ló wà níbí báyìí? Báyìí ni Olúwa wí. Àwọn kan tí wá yí padà. Á lo ohùn rẹ̀ pé èmi ni Jésù tí mò ń bọ́ sọ̀rọ̀. Ó dé ipò mo sọ pé ẹ gba máìkì lọ́wọ́ rẹ̀ kí kò. Ǹjẹ́ Ọlọ́run jẹ́ ènìyàn? Ǹjẹ́ Ọlọ́run máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀? Irú oríṣiríṣi èèyàn. Wọ́n máa sọ tẹ́lẹ̀, wọ́n máa sọ ọkùnrin pa ọmọbìnrin, wọ́n máa sọ ọkùnrin. Ọlọ́run ní ẹni báyìí ló máa fẹ́ wá gbàgbọ́ nínú wọn. Ìdí rèé tí mo fi sọ nípa àwọn aláṣẹ àti ipa tí wọ́n kó. Wọ́n á dàbẹ̀ ni pé èèyàn gidi ni wọ́n, ṣùgbọ́n wọn ò rí bẹ́ẹ̀. Tó bá gbé wọn yẹ̀wò nípa pèdéke Bíbélì, wàá rí pé wọn ò rí bẹ́ẹ̀ rárá. Ohun mìíràn yìí tó parí, òun ni àwọn ọ̀rẹ́ búburú.
àwọn ọ̀rẹ́ búburú. Ìwé òwe orí kìíní. Ìwé òwe orí kìíní ẹsẹ̀ kẹjọ sí ìkọkàndínlógún. Ìwé òwe orí kìíní ẹsẹ̀ kẹjọ sí ìkọkàndínlógún. Ó wí pé ọmọ mi gbọ́ ẹ̀kọ́ bàbá rẹ. À ń sọ nípa ìtọ́ni bíbélì. Kí ìwọ kí ó má ṣe kọ òfin ìyá rẹ sílẹ̀. Nítorí pé àwọn ni yóò ṣe adé ẹwà fún orí rẹ àti ọ̀ṣọ́ yí ọrùn rẹ ká. Ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ìwọ má ṣe gbà á. Àwọn ọmọ mi tẹ̀wá ń bíbá mò ń sọ fún yín, Ọlọ́run náà sì ń sọ fún yín. Tí àwọn ẹlẹ́ṣẹ̀ tó bá ti tàn yín, Ọlọ́run má ṣe gbọ́ wọn. Ohun tẹ́ ti jọ pinnu pọ̀ láti ṣe, má tẹ̀lé wọn lọ ṣe mọ́. Ọ̀pọ̀ yín lẹ ti pinnu láti lọ ṣe nǹkan kan tẹ́lẹ̀. Nígbà tó wà ń bíbá wọ́n tẹ̀ ti pè ọ́ láti rán létí, má darapọ̀ mọ́ wọn. Wọ́n rí i túmọ̀ sí pé wọ́n á sọ nǹkan kan tó máa jẹ́ àǹfààní fún ọ, irọ́ ni. Ó dàbí pé nígbà tí o bá fẹ́ mú òkété tó tẹ pàkúté lẹ̀, pàkúté á sì mú un. O ní má ṣe tẹ̀lé wọn. Bí wọ́n wí pé wá pẹ̀lú wa, jẹ́ kí a bá fún ẹ̀jẹ̀, jẹ́ kí a lúgọ ní ìkọ̀kọ̀dé aláìṣẹ̀ láì nídìí. Jẹ́ kí a gbé wọn ní mì láàyè bí ìṣà òkú àti àwọn ẹni dúró ṣinṣin bí àwọn tí ń lọ sínú ihò. Àwa ó rí onírúurú ọ̀rọ̀ iyebíye, àwa ó fi ìkógun kún ilé wa. Dá ìpín rẹ pọ̀ mọ́ àárín wa. Jẹ́ kí gbogbo wa kí a jọ ní àpò kan. Ọmọ mi, má darapọ̀ mọ́ wọn, sá fún wọn. Má ṣe rìn ní ọ̀nà pẹ̀lú wọn. Fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn. Kò lè ṣiṣẹ́, yóò fi ọ sínú ìdààmú ni. Ó wí pé nítorí tí ẹsẹ̀ wọn súré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Nítòótọ́ lásán ni a na àwọn sílẹ̀ ní ojú ẹyẹkẹ́yẹ. Àwọn wọ̀nyí sì bá fún ẹ̀jẹ̀ ara wọn, wọ́n lùmọ̀ níkọ̀kọ̀ fún ẹ̀mí ara wọn. Bẹ́ẹ̀ ni ọ̀nà gbogbo àwọn tí ń ṣe ojú kòkòrò èrè tí ń gba ẹ̀mí àwọn olúwa òun náà. Nígbà tí mo kéré, mo sọ pé mo ní àwọn ọ̀rẹ́ àjọ máa mu tí a mu ọtí tó bẹ̀ tó yẹ pé ó dé ìgbà kan à ń fagagbága lórí ọtí. Ohun tó bá ṣe ló máa fi hàn pọ́kùnrin ló jẹ́. A ó rọ ọtí, a ò wá rà nínú ìgò mọ́. A ó ra pálí bíà, wàá ra pálí tiẹ̀. A ó jókòó tì í, a ó máa mú lẹ́yọ kọ̀ọ̀kan, wàá fi eyín rẹ̀ ṣí torí ara ẹ̀ nìyẹn. A fi eyín mú un. Nígbà tó bá mu tán, ìwọ jẹ́ sójà kan, ọmọ ogun tó kú, wàá tún mú mi. Nígbà tó bá tún parí ẹ̀, wàá tún mú mi. Ẹ jẹ́ ká wo irú àgbáyé yìí. Tí n bá tẹ̀síwájú rúgbà ayé títí dà àkókò yìí, ìmọ̀sọ̀pọ̀ Ọlọ́run sọ fún pé ṣé bó ṣe fẹ́ máa gbégbé ayé rèé. Ọlọ́run ń béèrè lọ́wọ́ tìrẹ náà báyìí. Arákùnrin, arábìnrin, ṣé bó ṣe fẹ́ máa gbégbé ayé rẹ rèé. Ó dàbẹ̀ ni pé ó dùn, wọ́n á gbà ọ́ níyànjú nítorí irú ọ̀rẹ́ tó ní. Ṣùgbọ́n lójú kan, mo bẹ̀rẹ̀ pẹ̀lú bíà. Gbà tó yá, mo ní stout tó, mo wá mu gúdà, mo ní gúdà ò tó. Mo wá bẹ̀rẹ̀ sí ní stout, mo ní stout yìí ó lómi. Mo wá mu Napoleon brandy, mo wá mu whisky. Gbà tó yá, mo dáhùn kíní yóò ṣiṣẹ́ mọ́. Mo wá ń da gbogbo ẹ̀ papọ̀, wọ́n ń pè ní concussion, àdàlù. Mo ń sọ fún yín, mo mu ọtí tó dé pé tó jẹ́ pé ọtí ò wá pa mí lára mọ́ rárá. Bí Ọlọ́run bá wá dá sí ọ̀rọ̀ mi,
tí mo wá tẹ̀síwájú bẹ́ẹ̀ títí di àkókò yìí, ṣé màá tẹ̀ wà láyé ni? A ní láti kíyèsára. Ọtí mímu, igbó mímu, ká máa kóbìnrin, gbogbo nǹkan wọ̀nyí, yahoo yahoo. Mo mọ̀ pé ó nìkan tó ti fi plus kún báyìí, wọ́n ní yahoo plus wà báyìí. Ẹlòmíì ń lo òbí rẹ̀ àbí kí náà ń lò. Wọ́n ní bọ́yá àwọn òbí wọn náà máa lò. Ọmọkùnrin, bàbá rẹ̀ tálákà gidigidi, bàbá rẹ̀ ń jáde lọ, ó ní bàbá mo fẹ́ rí ọ, ó ní tó bá jẹ́ owó ni, mi ò lówó, ó ní bàbá ẹ jókòó, kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí, jókòó. Nígbà tí bàbá jókòó, ó ní kí ló fẹ́? Mo ní bàbá mo fẹ́ bèrè lọ, kí ló dé tó tòṣì? Onírú ìbéèrè wòyí, bàbá kí ló dé tẹ tòṣì torí pé ń kó bá mi, kí ló dé tẹ tòṣì? Bàbá rẹ̀ ní màá dán lóhùn, ó ní mo tòṣì torí pé bàbá mi jólóṣì. Bàbá yín náà olóṣì ni bàbá yín, kí ló dé tí bàbá yín jólóṣì? Ó ní bàbá mi jólóṣì torí pé bàbá tirẹ̀ gan jólóṣì. Ó ní bàbá wa ní pé bí mo ṣe wà báyìí gan, tí ìkọ̀kọ̀ ò bá ṣẹlẹ̀, ìwọ gan nígbà tí bá lọ òtòṣì ló máa ya. Ọmọ náà ní rárá o, ká má rí i. Ó ní bàbá mo fẹ́ bèrè lọ́wọ́ yín, tí bàbá yín bá jẹ́ olóṣì, kí ló tẹ̀ lo bàbá rẹ̀? Má tẹ̀lé wọn, àwọn kan wà, àwọn kan ṣoògùn owó ni òbí wọn náà lò láti lo ṣogo. Bàbá bí tó ti ṣàṣìṣe rèé, kí ló dé tó lo bàbá rẹ̀ láti fi ṣoògùn owó? Ìkànnì ọ. Ó ní bàbá mo kìlọ̀ fún yín, tẹ́ ẹ̀ bá lówó kíákíá, màá fi yín ṣoògùn owó ni. Bí ìran yìí, bí èròǹgbà ìran yìí ṣe rí rèé, wọ́n owó náà ń lépa, owó náà ń lépa, wọ́n ń lépa owó, wọ́n fẹ́ wa mọ́tò tó dára jùlọ, wọ́n fẹ́ wa mọ́tò tó dára jùlọ, wọn ò wo ọjọ́ orí wọn. Wọ́n fẹ́ lálùyọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní àkótán, Bíbélì wípé ọ̀rọ̀ rẹ jẹ́ àtùpà sí ọ̀nà mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣètọ́ni rẹ kúrò nínú ikú sínú ìyè. Ohun gbogbo tí ò ń ṣe, yẹ̀ wò, ṣé ó wà ní ìbámu pẹ̀lú ìwé mímọ́? Tó bá wà bẹ́ẹ̀ ó dára, ṣùgbọ́n tí kò wà sí ní ìbámu, kí ló máa ṣe o? Nítorí ní kété tí a bá pàdánù rẹ̀ ní bíbá yìí, mo gbà ní àdúrà fún yín pé ẹ ò ní pàdánù. Èmi ń gbàdúrà fún yín pé ẹ̀yin ò ní pàdánù ìjọba Ọlọ́run. Nígbà díẹ̀ sẹ́yìn, ọdún díẹ̀ sẹ́yìn, mo jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó máa ń lọ, a máa ń wàásù. Àwọn ní àwọn òwe ṣùgbọ́n wọn ò jẹ́ ìwà mímọ́. Wọ́n ń lọ sí ìpele kan ṣùgbọ́n wọn ò ní ìwà mímọ́ tó rí mọ́. Mo wá wàásù ní Mínà nílé ìjọsìn yìí. Bí mo wá ṣe ń parí, mo wá fi ìrírí mi ṣe àpẹẹrẹ fún wọn bí Ọlọ́run ṣe gbà mí, bí Ọlọ́run ṣe gbà mí, bí Ọlọ́run ṣe tú mi sílẹ̀. Bí mo ṣe wá jẹ́ ẹni tó ń kọ́ ẹ̀kọ́ tí mò ń sọ̀rọ̀ Ọlọ́run. Bí mo ṣe fẹ́ mẹ́nu dúró lórí àdúrà pẹ̀lú àdúrà láti parí ìpele náà, mo kàn rí ọwọ́ kan tó lọ sókè. Orúkọ ọmọ náà ni a pè ní Ṣínà. Ó ní bàbá, mo ní ìbéèrè kan fún yín o. Mo ní kí ni ìbéèrè rẹ? Ó ní ẹ jọ̀wọ́, ṣé ẹ lè darí mi sí bàbá Ọlọ́run yín tó gbà yín náà? Ọwọ́ kàn mí. Ìtàn kan ṣoṣo tọ́lọ́run ní kí n sọ, ó kàn án. Mo wá darí ẹ̀ sínú àdúrà. Lẹ́yìn tí mo darí ẹ̀, lẹ́yìn ọ̀sẹ̀ kan, mo gbọ́ ìtàn, mo gbọ́ ròyìn. Ó ní ọ̀rẹ́ mẹ́rin, àwọn márààrún lọ́jọ́ máa ń jáde láti lọ ṣe, ó yẹ kí wọ́n jọ jáde ní fún gbogbo ìgbádùn wọn tó máa lọ gbádùn.
ọ̀sẹ̀ kan síwájú ni mo ti wá tó dẹ̀ ti fàyè rẹ̀ fún Jésù. Wọ́n wá pé ó ní òun ò tẹ̀lé wọn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wa lọ dípò 5. Ṣínà wá dúró sẹ́yìn kò lọ. Lẹ́yìn tí wọ́n lọ tán wọn ò padà mọ́. Gbogbo wọn náà ṣègbè lọ́nà náà. Inú iṣẹ́ ìránṣẹ́ báyìí ó kàn án, ó rí gbà, ó gbà á, ó dẹni ìgbàlà. Ìgbà ayé rẹ̀ kò dẹ̀ yí padà. Ọlọ́run gbà á lọ́wọ́ ikú àìtọ́jọ́. Àwọn yòókù wa lọ́run àpáàdé báyìí. O ti gbọ́rọ̀ yìí báyìí. Ọlọ́run ti bá ọ sọ̀rọ̀. Ọlọ́run ti fọ́kàn ayé rẹ̀. O ti mọ̀ yìí. O ti ṣàwọn àṣìṣe kan láyé yìí. O dẹ̀ fẹ́ ìbẹ̀wò Ọlọ́run láti ṣe àtúnṣe gbogbo àṣìṣe rẹ̀, láti tọ́ ìṣiṣẹ́ rẹ̀ sí ọ̀nà mímọ́. Dìde lórí ẹsẹ̀ rẹ kó ní Ọlọ́run ràn mí lọ́wọ́, Olúwa gbà mí. Ọlọ́run tọ́ ìṣiṣẹ́ mi. Olúwa jọ̀wọ́ ràn mí lọ́wọ́. Jésù Kristi ràn mí lọ́wọ́. Sọ fún Ọlọ́run, mo ti ṣe àṣìṣe tó pọ̀ láyé yìí. Mo ti gba ìmọ̀ràn tí kò tọ́ tó pọ̀ láyé. Mo ti tẹ̀lé ìpele àwọn èèyàn búburú tó pọ̀. Mo ti gbé ìgbésẹ̀ tí ò tọ́ tó burú jà láyé. Jésù ràn mí lọ́wọ́. Jésù ràn mí lọ́wọ́. Tí n bá pàdánù rẹ̀ ní bíbà yìí ó parí. Àǹfààní láre. Olúwa jọ̀wọ́, mi ò fẹ́ ṣubú. Èmi tí mo dúró iwájú rẹ̀ gan, mi ò fẹ́ ṣubú. Mo fẹ́ tẹ̀síwájú kí n wà lórí ẹsẹ̀ mi títí dópin. Olúwa ràn mí lọ́wọ́. Gbà mí kúrò láàrin ọ̀rẹ́ búburú. Gbà mí kúrò láwọn oníṣẹ́ búburú, àwọn oníṣẹ́ ibi. Olúwa gbà mí kúrò nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ ẹlẹ́tàn. Olúwa ràn mí lọ́wọ́. Kún mi pẹ̀lú ọ̀rọ̀ rẹ. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó sọ mí di mímọ́. Nípa ọ̀rọ̀ rẹ jẹ́ kí n dẹni mímọ́, jẹ́ kí n dẹni mímọ́. Nítorí pé òtítọ́ ni ọ̀rọ̀ rẹ. Jésù, 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 Jésù. Mi ò gbọ́ kí o ké sí Ọlọ́run o. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run. Wá sínú ayé mi. Tún ayé mi ṣe, yí ayé mi padà. Gbogbo ohun tí ò tọ́nu ayé mi, Olúwa ṣàtúnṣe rẹ̀. Jésù Kristi ràn mí lọ́wọ́. Jésù ràn mí lọ́wọ́. Mi ò tún ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Mi ò ní tẹ̀lé ìtọ́ni ènìyàn mọ́. Jésù, Jésù. Ṣe ohun titun nínú ayé mi lónìí, Olúwa. Ṣe ohun titun láyé mi. Ṣe ohun titun láyé mi. Ṣe ohun titun láyé mi, Olúwa. Ohun ìyanu. Ṣe ohun ìyanu láyé mi. Ohun ìyanu láyé mi. Ṣe ohun ìyanu láyé mi, Olúwa. Ṣe ohun ìyanu láyé mi. Ohun ìyanu láyé mi. Ohun ìyanu láyé mi, Olúwa. Ohun tó rẹwà, ohun tó rẹwà láyé mi. Ohun tó rẹwà láyé mi. Tó rẹwà láyé mi, Olúwa. Ṣohun tó rẹwà láyé mi. Ṣohun tó dára láyé mi. Ṣohun tó rẹwà gidigidi láyé mi, Olúwa. Ohun tó lógo. Ṣohun tó lógo láyé mi. Ohun tó lógo láyé mi. Ohun tó lógo láyé mi, Olúwa. Ṣohun tó lógo láyé mi. Ṣohun ògo láyé mi. Ṣohun ológo láyé mi,
Olúwa. Mi ò nílò láti pè ọ́ wá síta, ṣùgbọ́n nawọ́ rẹ sókè pé kí Ọlọ́run kó ṣohun pàtàkì nínú ayé rẹ lénìí. Mo fẹ́ dàgbàgbọ́ mi pọ̀ mọ́ tìrẹ nínú àdúrà pé nawọ́ rẹ sókè sí Ọlọ́run alágbára láti gbà láti ọ̀dọ̀ Ọlọ́run pé á bẹ̀rẹ̀ sí ní ṣohun ńlá nínú ayé rẹ. Á yí ohunkóhun padà sí rere, á yí ìgbé ayé rẹ padà, á mú ẹ lọ sí ìgbélé gíga, á mú ẹ lọ síbi tó ga, á fi ẹ̀ṣọ́ kún ayé rẹ, á ṣe ayé rẹ ní ẹ̀ṣọ́. Ẹ̀rí bá ṣe pẹpẹ ní ẹ̀ṣọ́, ibikíbi tó bá dé ayé rẹ yóò tàn. Bàbá wa Ọlọ́run Jésù, mò ń gbàdúrà fún àwọn ọmọ rẹ, wọ́n ti gbọ́ ọ̀rọ̀ rẹ Olúwa. Ọ̀rọ̀ rẹ jẹ́ òtítọ́, ọ̀rọ̀ rẹ jẹ́ ìyè, ọ̀rọ̀ rẹ lágbára Olúwa. Ìtúsílẹ̀ wà nínú ọ̀rọ̀ rẹ, ìgbàlà wà nínú ọ̀rọ̀ rẹ, àlùyọ wà nínú ọ̀rọ̀ rẹ, gbogbo ìyè wà nínú ọ̀rọ̀ rẹ. Nípa ọ̀rọ̀ rẹ la ó ṣàṣeyọrí, láìsí ọ̀rọ̀ rẹ a ó fìdí rẹmi. Àwọn ọmọ rẹ fẹ́ ṣàṣeyọrí, ní àṣeyọrí wọn ó ṣe àṣeyọrí nípa ọ̀rọ̀ náà. Mo fi wọ́n lé ọ lọ́wọ́ Olúwa Ọlọ́run alágbára Jehovah. Yọ̀ǹda àmì ìfòróró ọ̀tún lé wọn lórí, yọ̀ǹda àmì ìfòróró ọ̀tún lé wọn lórí, yọ̀ǹda àmì ìfòróró ọ̀tún lé wọn lórí. Orí ọ̀fẹ́ láti gbé nípa ọ̀rọ̀ rẹ, láti gbọ́ ọ̀rọ̀ rẹ, orí ọ̀fẹ́ láti tẹ̀lé òtítọ́ rẹ. Olúwa yọ̀ǹda rẹ̀ sínú ayé wọn ní orúkọ Jésù. Agbára Ọlọ́run yóò sì mí lé yín, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò yí yín ká. Ẹ̀yin yóò rí ojú rere Ọlọ́run àti ènìyàn. Ayé yín kò ní wà bákan náà mọ́. O ṣé Jésù Kristi, ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà, àmín. Ṣé o láti gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní ìmísí, ẹ̀kọ́ nípa ìwà mímọ́ àti òdodo Ọlọ́run, ìfarajìn àti ìtara fún ìyìn rere, ìmúrasílẹ̀ fún ìpadàbọ̀ Kristi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ lè pè wá lórí aago sí 091-341-27965 tàbí 070-323-08657.